ìnira yìí mi kó gbẹ́rù ẹ máa lọ. èmi rẹ̀ ò jọ lọ́sẹ̀ pọ̀ máa lọ. Ilé agbára, ilé agbára o, ọ̀gbẹ̀rì kò lè wọlé, ẹni tí ò ní jọbọjọbọ lápá máa dá ṣàmú kíákíá. Ilé agbára, ilé agbára ò rọrùn láti wọ̀ ẹ̀yìn tẹ́ bá rí ẹbí, ilẹ̀ tí kò ṣú lójú ẹni, òkùnkùn rẹ̀ ò ṣe é rìn o. Ẹ má forí àdífáwé tàdémù o, ìyàtọ̀ wà níbẹ̀ gan-an ni. Ilé agbára, ilé agbára o, ọ̀gbẹ̀rì kò lè wọlé, ẹni tí ò ní jọbọjọbọ lápá máa dá ṣáà. Dìde tìjàtìjà, dìde nínú agbára, dìde Ọlọ́run mi, kó wá ṣèrànwọ́ fọ́mọ rẹ. Ẹ wá gbé ohùn sókè ní ẹ̀mẹ́ta, ẹ pe orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta, ẹ̀mí mímọ́ lẹ́ẹ̀kan, ẹ wí fún Ọlọ́run wípé àní gbogbo ẹ̀mí èṣù, ẹ̀mí èmèrè, ẹ̀mí aláròká èyí tí ó ń bá ọ̀rábìnrin yìí jà kí ó jáde. Àdúrà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ẹ̀mí mímọ́ ọ̀pá tó pọ̀ nínú agbára tí ó kún èdè òkun ọ̀pá àti agbára. Olúwa fa ọmọ yìí sí abẹ́ àkóso yín, àfa sí abẹ́ àkóso yín. Olúwa àlejò ní oní àyà yóò pa àlejò yóò fi ti bẹ̀rù tó tó sàkè. Olúwa máa ṣe kékeré Olúwa o, máa ṣe kékeré bàbá ayára yóò ṣe bàbá máa lè jáde, Olúwa máa lè jáde, Olúwa máa lè jáde, Olúwa máa lè jáde, Olúwa ayára yóò lọ rẹ jẹ bẹ Olúwa máa lè jáde, 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 Olúwa máa lè rẹ bọbọrọbọ jáde bẹ lọbọbọrọbọ jáde àdúrí bọbọrọbọ bẹ lọbọbọrọbọ sì jẹrẹ kẹ bàbá Olúwa ayára yóò lọ ẹni ayára yóò pa ẹ jáde ti bẹ tó jáde Olúwa ayára yóò jáde Olúwa jáde gbogbo àgbàrá Olúwa aláṣẹ náà bàbá Olúwa ayára yóò jáde sọsì tó àṣẹ báyìí Olúwa o ayára bá fagbára lẹ hàn bàbá fagbára lẹ hàn bàbá fagbára lẹ hàn bàbá fagbára lẹ hàn nítorí pé kí gbogbo ayé lè mọ̀ dájú rí pé Jésù nìkan lọ́ba kárí ayé gbogbo bàbá fagbára lẹ hàn. Olúwa yàrá bàgà wàrà lọ́dọ̀ rẹ bàbá tèmi ò ní ṣòro ṣe lọ́dọ̀ rẹ bàbá agbára bí àrà ń bẹ lọ́dọ̀ rẹ bàbá tiwa ò ní ṣòro ṣe. ayẹyẹ lọ́wọ́ Olúwa yẹn láyà gbàdúrà Ọlọ́run bàbá Olúwa ṣàánú Olúwa ṣàánú Olúwa ṣàánú Olúwa ṣàánú ìrọ̀lẹ́ bọ̀ sí jẹ́rẹ̀kẹ́ bẹ́ẹ̀ rábà bàrà bẹ́ẹ̀ bọ̀ sí jẹ́rẹ̀kẹ́ bàbá o ayẹyẹ lọ́wọ́ Olúwa bẹ́ẹ̀ jáde àlejò ni ó jẹ́ ìwé mi wọlé jáde. Ilé agbára àdúró lélẹ̀. Ilé agbára àdúró lélẹ̀. Ilé agbára àdúró lélẹ̀. Ẹ̀fún àbẹ́ẹ̀dì. Kí ni Abọ́sẹ̀dé ṣe fún àwọn alákatakítí? Àwọn afáríwó gba nǹkan lọ́wọ́ adániwáyé. Kí ló kàn wọ́n pẹ̀lú tiwa? Bó ṣe ń bẹ̀rẹ̀ rẹ o. Ìkòkò wọn ń ṣe ṣú ẹnìkan ò gbọ́. Bọ́dọ̀ owó bá wá ń gúnyán, ariwo wàá ta. Ṣé wọ́n gbàgbé wípé láì sí àwa àwọn ò lè bẹ́ni tí ń jọ́ lọ́hùn ni? Bẹ́ẹ̀ni. Ọba tí ń rán kà kó ṣèkà. Ẹni tí ń wọ̀ sùn tó ń fi wá nà wọ́n lẹ́gba. Ṣé wọ́n rò pé kò mọ tó ṣe ni? Ọ̀rọ̀ yìí á dogun, ọ̀rọ̀ yìí á dìjà, ìyọnu ló ń wá, ẹni tọ́ka nílùú mọ́lẹ̀. Olórí ẹgbẹ́ ẹ wo bí afa ìbáwọn jà wọ́n ń bínú bẹ́ẹ̀ kóńkó jábélé kálukú ló ń ṣe tiẹ̀. Àwọn ará bí wọn ò mọ dí ogún kí wọ́n tó máa pogun.
bẹ́ẹ̀ wọn ò wádìí ọ̀tẹ̀ kí wọ́n tó pọ̀ tẹ̀ mọ́lẹ̀. Ẹ wo olórí ẹgbẹ́, ẹ jẹ́ kí elégbò kó jẹ ṣinṣin káyé ó lè bẹ̀rẹ̀ sí kígbe. Olórí ẹgbẹ́, ẹ wo bí ẹ jẹ́ kí àwọn ará bí kí wọ́n mọ̀ wípé eyín mú ju abẹ lọ. ọ̀rọ̀ ni wọ́n yẹn sọ ìyá ẹ̀rẹ́ nìkan lọ bá wọn fọ́rọ̀ òun kan ti gbẹ́jẹ̀ lọ́kúdé o ẹ jẹ́ kí jẹjẹrẹ ó tinú jẹgi wọn. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ ló sọ. ó dà tá a lẹni tó bá fẹ́ ṣiṣẹ́ náà báyìí. ìyá o èmi fẹ́lẹ́fẹ́lẹ́ ṣe tún àtúntò tó bá fi jẹ́ fún wọn kí wọ́n gbé lẹ́tùkú kíkan. ṣé ata ojú kékeré lọ tó fi ń ṣọkọ ojú. fẹ́lẹ́fẹ́lẹ́ o iṣẹ́ tó wà lẹ́yìn iṣẹ́ àgbà ni torí pé àwọn tẹ́ ẹ̀ lọ bá àwọn gbogbo fúnra wọn kì í ṣe ẹran rírọ̀ ọjọ́ orí níṣẹ́ pẹ̀lú ọ̀rọ̀ tó wà lẹ́yìn. ẹ̀gà. ìyá o. ilé ayé yá wọ́n lọ sí ilé ayé ibi tí wọ́n ti ń rẹ́rìn kó pa wọ́n lẹ́kún ibi tí wọ́n ti ń ṣe yànmùyànmù kó fẹ́ bí pa wọ́n ṣe wọ́n ṣìbáṣìbò kó dá gbogbo bẹ̀rù gbogbo tó bá ṣe fún wọn àṣegbé ni. ẹ̀ka eléyìí ò lè kọ́lé ilé onílé ilé olúwa lẹ́lẹ́yẹ̀rán wípé kó lọ tú o ẹ̀yin èèyàn mi nínú olúwa ẹ múra ogun ń bọ̀. ṣé oúnjẹ tó ń bí wáyé ó tẹ́ lọ́rùn. ó ti wà ókè. torí tèmi yé mi tí mo fi ń ṣe é gẹ́gẹ́ torí ìwé mímọ́ ló sọ wípé ohun ẹlẹgẹ́ lẹ́yìn obìnrin ẹ gbọ́dọ̀ kẹ́yìn ká kẹ́yìn ọ̀rọ̀ yín dàbí ẹyin ni tí a bá tọ́jú ẹ̀ síbi tó dáa ó lè bọ́ fọ́. lóòótọ́ ni àkàbà ni àwọn obìnrin jẹ́ fún èèyàn ọkùnrin láti fi gùnkè ó dẹ̀ di ẹ̀kẹ́ gbé síbi tó bá dáa kó má bàa ṣubú lójijì ó ṣe okú tọ́jú mi. olúwa ló ṣe ní sùúrù jẹ́ kí a gbàdúrà kí a tó bẹ̀rẹ̀ sí jẹun. ní orúkọ Jésù bàbá àti ọlọ́run wa a dúpẹ́ fún oúnjẹ tí o pèsè a dúpẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ló wà tí wọ́n róúnjẹ tí wọ́n ò lè jẹ ọ̀pọ̀lọpọ̀ ọdẹ wà tí wọ́n pé kò ní a dúpẹ́ olúwa pèsè fún àwọn tí ò rí jẹ Jésù Kristi olúwa wa. àmín. báyìí àwọn àgbẹ̀ pásítọ̀ wa kí wọ́n wá sọ fún wa. hallelujah. Somebody say hallelujah. Ẹ̀rù Ọlọ́run bà mí. Ẹ̀rù Ọlọ́run bà mí.
ẹ̀rù Ọlọ́run bà mí o. Jesus. Ohun tó bá ti pinnu lọ́kàn rẹ̀ kò sẹ́ni tó lè dá dúró. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Olúwa Ọlọ́run àṣẹ. Bí a ó ṣe máa lọ nínú ọ̀rọ̀ rẹ lónìí, Olúwa wà pẹ̀lú wa. Gbogbo ohun tí a ó fi bọ́ra wa lónìí, Olúwa ò ṣàánú fún wa. Àmín Jésù. Níkẹyìn, jẹ́ ká fi ìjọba yín ṣe ìjà. Àmín Jésù. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ jókòó. Ntí a ti ń bára wa sọ tẹ́lẹ̀, òun náà láì máa tún máa tẹnu mọ́. Ọ̀rọ̀ nípa ẹ̀mí òkùnkùn. Ẹ̀mí òkùnkùn àti ìmọ́lẹ̀, ǹjẹ́ ọmọ ìyá hà ni wọ́n bí? Ǹjẹ́ ẹ̀mí òkùnkùn àti ìmọ́lẹ̀ wọ́n ní àjọṣepọ̀ kan bí? Ǹjẹ́ tí ìmọ́lẹ̀ bá wọlé, ǹjẹ́ ẹ̀mí òkùnkùn kò ní pòórá bí? Say hallelujah. Ìmọ́lẹ̀ pẹ̀lú òkùnkùn kò bá ara mu. Ibi tí òkùnkùn bá wà tó bá rí ìmọ́lẹ̀, ó di dandan kó parẹ́ dànù. Bàbá mi kìkì mọ́lẹ̀. Ìwọ ni kí o má wàá gba ẹ̀mí òkùnkùn láyè nínú ayé rẹ. Láti òní lọ, tilẹ̀kùn mọ́ ẹ̀mí òkùnkùn kí o sì jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó ṣe kíni kí ó jọba lóko ìyá rẹ, bẹ́ẹ̀ ni ó sì rí. Bíbélì ní àyà yóò pa àlejò yóò sì jáde láti kọ̀lọ̀fín wa. Nídìí èyí, láti òní lọ, mo pàṣẹ, Olúwa o, gbogbo ẹ̀mí òkùnkùn èyí tí ó wà lọ́kàn oníkálùkù nù yín lónìí kó di píparẹ́. Àmín. Mo rọ̀ yín, ẹ jẹ́ ká fi ẹ̀ṣẹ̀ sílẹ̀, torí pé ikú ni èrè ẹ̀ṣẹ̀. Ẹ̀mí òkùnkùn nílé ayé wa ó dópin lónìí. Mo ti dúró, mo ti gba Jésù o, má jẹ́ n padà lẹ́yìn rẹ o, Ọlọ́run ayérayé. Mo ti dúró, mo ti gba Jésù o, má jẹ́ n padà lẹ́yìn rẹ o, Ọlọ́run ayérayé o. Jésù Olúwa wa. Ẹ ṣé. Ẹ ṣe hallelujah. Ẹ tún ṣe hallelujah. Ẹ̀yin Ọlọ́run lógo. Ẹ jókòó. Ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fún Jésù bẹ́ẹ̀. Ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé. Gbogbo wa la máa múre ayọ̀ wa délé. Ẹ ṣeun pásítọ̀ wa. Ẹ ṣé, á dáa fún wa o. Fún àwọn tí ó kọ́kọ́ wá sórí ìjọsìn wa nígbà àkọ́kọ́, wá bá wa ṣe ẹ̀sìn lẹ́nìí, kán dìde dúró. Ẹ ṣe hallelujah. Ẹ pàtẹ́wọ́ fún Jésù. Ayé ẹ̀yin. Ẹ jọ̀ọ́ ẹ bá rí àwọn akọ̀wé wa lẹ́yìn ìsìn.
á dà fún wa o. Ẹ pàtẹ́wọ́ fún Jésù o. Ẹ bá mi pàtẹ́wọ́ fún Jésù o. Ẹ rẹ́rìn ayọ̀ fún. Ní báyìí àwọn ushers wa wọ́n á dìde torí a fẹ́ gba owó ọ̀rẹ́. Ẹ̀yin tí ẹ bá mú ìdámẹ́wàá yín dání àsìkò ní tí ẹ máa filẹ̀. Ó yá jẹ́ kí a dìde kí a kọrin. Ọwọ́ yín dà. Ó yá. Yóò wọ́. Bàbá ó ṣé o, ọba ìgbàlà. Bàbá ó ṣé o. Bàbá ó ṣé o, ọba ìgbàlà. Bàbá ó ṣé o. Kò mà sọ́ba tó dàbí rẹ̀ o, olùpèsè. Bàbá ó ṣé o. Kò mà sọ́ba tó dàbí rẹ̀. Ẹlẹ́ máa akóso yìí ní Jésù àṣàgbára jọ Ọlọ́run á ní àtúnṣe lọ́rọ̀. Àmísà lọ́dọ̀ ọ̀sà. Sísá Bọ́lá ẹ kú sí ọmọ nìyẹn o. Ṣé kí ni mo sọ fún yín? Mo ní pé àdúrà ni ọ̀pá Kristẹni. Òun ni pásítọ̀ wa máa fi ń dojúkọ iná ogun. Ó dá mi lójú wípé ní òǹgbà tẹ́ darapọ̀ mọ́ wa yìí àyípadà rírà bá ayé yín. Inú mi ò bá máa dùn. Àfi bí ẹni pé mi ò lọ sí church rí. Níṣẹ́ ni gbogbo ìwàásù pásítọ̀ ń ṣe ló ń wọ Akínyẹmí ara mi lọ báyìí. Ẹ wò ẹ̀yin ṣàfi ọkàn yín balẹ̀. Màá kàn fẹ́ gbà yín níwọ̀n jù pé kẹ́tù wá rí pásítọ̀ wa. Ẹ ò rí i pé rere lolúwa. Àmì o, àfi kíre náà dẹ̀ kárí gbogbo wa o. Ìyẹn ti di dandan. Ọlọ́run ń bẹ bíi ìta àtijọ́. Àwa la kàn sí bàbá bíi ìta àtijọ́. Brother Tayo. Yes, Pastor. Mi ò ní fẹ́ kí ẹ máa bá ìyàwó yín jà lórí ọ̀rọ̀ yìí. Kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ tí ìyàwó yín bá ní òun fẹ́ lọ sí ibi iṣẹ́. Ẹ jẹ́ kí ìyàwó yín ṣiṣẹ́. Bíbélì pàápàá sọ ó ní ìgbàgbọ́ láìsí iṣẹ́ òkú ni. Níwọ̀n ìgbà tí iṣẹ́ tí ìyàwó yín bá ń ṣe kò bá ti lòdì sí òfin Ọlọ́run. Ọ̀wù kí ló dé? Ìtì ọ̀gẹ̀dẹ̀ lọ̀rọ̀ yìí kò tó nǹkan à ń lọ àdátì. Màá bẹ̀ yín, màá rọ̀ yín lórúkọ Jésù wípé kí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí wọ́n ṣe ohun tí wọ́n fẹ́ ṣe. Ẹ ṣe gan pastor, màá gbìyànjú láti fún ní trial yẹn kan sí. Àmọ́ nǹkan tó máa ń fa wàhálà nínú ilé ni pípẹ́ tó máa ń pẹ́ dé tó bá lọ sí ìrìn àjò. Ọ̀dà ìyẹn nǹkan ṣe rí ẹni láti dùn ọkọ yín nínú, ẹni láti gbọ́ràn sí ọkọ yín lẹ́nu, nítorí pé Bíbélì pàápàá sọ fún wa wípé àwọn baálé wa dàbí Ọlọ́run wa ni. Nígbà tí ẹ bá mú inú wọn dùn níṣẹ́ tí ẹ̀yin pàápàá ń ṣe lè ṣe kíni ló lè tẹ̀síwájú. Ọlọ́run á jẹ́ fún wa ṣe. Ẹ ṣé pásítọ̀, mo fi ń dá yín lójú pé àyípadà wà, Jésù á dẹ̀ ràn mí lọ́wọ́. Ẹ jẹ́ kí a gbàdúrà ká tó lọ join wọn ní church. Ní orúkọ Jésù. Hallelujah. Ẹ ṣe rí ẹnikẹ́ni tí ó bá ń ṣe iṣẹ́ Ọlọ́run, tí ó bá mú ipò kan tí ó dìímú ní ilé Ọlọ́run tí ó sì ń bójútó, bí ó ti wùn kí á pẹ́ láyé yìí tó a ó pẹ́ jù bẹ́ẹ̀ lọ́lọ́run. Irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ ó ń pèsè àyè lẹ̀ dé ilé ológo ni. Ọlọ́run jẹ́ ká ṣe débi èrè. Àmín Jésù. Lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Mo fẹ́ fi àsìkò yìí tún sọ fún yín wípé Pastor Ṣẹ̀san ó ní ó dúró gẹ́gẹ́ bí igbákejì mi nínú ìjọ yìí. Tí a bá rí àwọn nǹkan tí oníkálùkù fẹ́ tí wọ́n fẹ́ máa ṣe àbí tí wọ́n fẹ́ béèrè, wọ́n lè rí Pastor Ṣẹ̀san. Mo fi àsìkò yìí tún kí Sister Mercy lẹ́ẹ̀kan sí. Ẹ rí Pastor Ṣẹ̀san. Wọ́n á introduce àwọn prayer warriors yẹn sí yín. Ẹ lè bẹ̀rẹ̀ sí bá wọn fàdúrà jagun láti sìn lọ. A ṣe débi èrè. Àmín Jésù.
Jésù àwa pẹ̀lú wa. Ẹ jẹ́ kí a gbàdúrà. Gbogbo ètò ti tò lọ́dọ̀ ti tiwa ò nípa introduction ọwọ́ tí yín dẹ̀ ló kù sí. Báwo ló ṣe jẹ́ pé ó wà ló kù sí? Mo ṣe bí ẹ̀yin lè fẹ́ gbà á lálejò. Ẹlẹ́rù ní ká gbèrò òun. Tẹ́rù bá ti dànù já sí pé ẹlẹ́rù ní òṣàfihàn. Ẹ̀yin ló kù sí lọ́wọ́. A jẹ́ pé ẹlẹ́rù ló máa gbé níbi tó ti wúwo nìyẹn o. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ gẹ́lẹ́ gan-an ló ṣe rí. Àbí? Lóyà, ó sì ní nǹkan tí Ọlọ́run fẹ́ ká ṣe. Kí nìyẹn? Ó yẹ kó ti sọ yẹn fún wa tipẹ́ náà. Kò tí ì pẹ́ jù báyìí náà. Wọ́n ní kí a gbàdúrà àti àwẹ̀ fún ọjọ́ 7 kí Ọlọ́run lè dáàbò bò wá kó sì mọ́jọ́ rò. Àwẹ̀ ọjọ́ 7 bíi ti báwo? Fún kí nìyẹn? Ṣé báyẹn ṣe parí lent ni? Nígbà tá a bá gba àwẹ̀ ọjọ́ 7 fún introduction lásán mélòó la máa gbà fún wedding gangan náà? Ìyàwó pastor to be Gloria. Nǹkan tá a fẹ́ ṣe fún àǹfààní àwọn méjì ni kì í ṣe fẹ́ nìkankan. Lóòótọ́ ni mo mọ̀ àmọ́ èmi ní idea kan o inú mi adẹ́dùn tó bá lè work. Ó dà kí ni idea náà? Bóyá kí wọ́n gbààwẹ̀ ọjọ́ 7 yẹn kí èmi wá máa gbàdúrà lọ́sàn-án àti lóru fún ọjọ́ 7. Wọ́n ní kí a gbàdúrà lóru, wọ́n ní ká gbàdúrà fún ọjọ́ 7 pẹ̀lú àwẹ̀. Ó tán, àdúrà láìsí àwẹ̀ ó tó bá ń tẹ́ ni o. Olúwa máa ṣe àwa náà kúkú lè dá ṣe tẹ́lẹ̀ ṣe sùn. Àgbẹ̀ fún akúwárápá kò yẹ tọwọ́ bọ̀ náà. Àmín. Sista Bọ́lá, ṣe rántí pé ẹ̀yin ni ẹ máa darí ìpàdé àdúrà tó ń bọ̀ Wednesday? Bẹ́ẹ̀ni sà. So máa fẹ́ kí gbogbo akáàtì tètè ká lè ṣe àkànṣe àdúrà ká tó bẹ̀rẹ̀ ìpàdé. Pastor, mi ò ní tètè dé because mo fẹ́ lọ represent parish wa ní headquarter tora ní youth forum. Oh, okay, tó tọ́ ni youth forum, yes. Ọlọ́run ràn yín lọ́wọ́. Àmín. Àti bá tètè ṣetán náà ìwájú ẹ̀ bá. Ṣé nǹkan mi tún wà tá a fẹ́ sọ? Tó ní tá a bá ṣetán sí a lè máa lọ. Okay, Pastor. Any wonderful day, sir. Okay, sir. Bọ́lá ẹ̀pẹ̀lẹ́ lọ. Ẹ wò jẹ́ kí a gbàdúrà. Ní orúkọ Jésù. Àmín. Ní agbára ẹ̀jẹ̀ Jésù. Àmín. Arábìnrin wa tí wọ́n wá jù báyìí. Olúwa Ọlọ́run Elédùmarè. Gbogbo agbára ẹ̀mí Ọlọ́run tó wà nínú ẹ̀ anointing jẹ́ kó máa gbèrú sí. Àmín Jésù. Máa kí èṣù rọ́wọ́ nínú ayé ẹ̀ rárá. Àmín Jésù. Olúwa Ọlọ́run à ń gbàdúrà fún agbára tuntun, agbára ọ̀tun nínú ìgbésí ayé arábìnrin yìí. Àmín. Tó dẹ̀ máa dúró títí láéláé. Àmín Jésù. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Ẹ má fún yà sí ẹ. Ẹ ṣe gan ni sá. Ọlọ́run ti ṣe. All right. Ẹ rà sá. Ẹ pẹ̀lẹ́. Yes sir. Ẹ kú iṣẹ́ Olúwa. Yes sir. Olúwa á jẹ́ ká ṣe débi èrè. Àmín sá. Pastor, ẹ rà sá. Ẹ pẹ̀lẹ́. Ẹ jókòó. Ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ bá yín sọ. Ṣé kò lè o, Pastor? Kó lè dáa ni. Pásítọ̀ Ṣẹ̀san, ẹ ní láti ṣe àkànṣe àdúrà kan lálẹ́ òní láàárín aago 12 sí aago 2 òru. Àsìkò tí mo dẹ̀ ń sọ yìí kò gbọ́dọ̀ yẹ̀. Ṣé wà pẹ̀lú mi? Bẹ́ẹ̀ni sà. Ìdí tí ẹ ṣe ní láti ṣe àkànṣe àdúrà yìí ni wípé kí Ọlọ́run Elédùmarè nínú àánú rẹ̀ kí ó lè bá wa gbé ogun ti àṣìtánì, kí Ọlọ́run kó bá wa gbé ogun ti èṣù èyí tí ó fẹ́ gbógun ti ilé ayé ọmọ ẹ̀dá. Àlàáfíà. Ṣé Pastor? Kò jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ó pọn dandan ní ṣíṣe. Ọlọ́run á fún wa ṣe. Ẹ jẹ́ ká gbàgbà. Agbára mi kọ́,
wo wọ́n ṣe sán jẹ́ kí n kò relax díẹ̀ kí n tó máa lọlé. tó síbẹ̀ èmi gan mọ̀ tí a bá rojú ẹ̀ pé o ní láti rest. ìwọ náà ti rí o ṣe okó àkíyèsí mi. ó yẹ kó mọ̀ pé àkíyèsí ẹ̀ ó ṣe pàtàkì sí mi kí ló wá ké mi fún. ó dáná yínníyínní kẹ́ni lè ṣe mí. ó dáàbò ti gbọ́ ẹ kú orí yín o. kí ló ṣe kí ló dé inú báwo kí ló jẹ. ìmọ̀ ó dùn mí. ọ̀rọ̀ ọ̀rọ̀ pẹ̀lẹ́ kí ló jẹ. nísùrù. Jésù. Bàbá ní orúkọ Jésù mo gbàdúrà Olúwa bí agbára tiẹ̀ fún mi gẹ́gẹ́ bí ó ṣe Ọlọ́run ní wákàtí owó yìí gbogbo ẹ̀mí èṣù tó gbé inú sí ara arábìnrin jáde lórúkọ Jésù ní agbára ìdí Jésù mo gbàdúrà ní wákàtí owó yìí ìwọ inú yìí jáde ìwọ inú yìí jáde ìwọ inú tó máa fà ẹgbẹ́ Ọlọ́run Jésù Kristu máa ṣe kékeré rere bọ́bọ̀ sẹ́tẹ̀rẹ̀ àwọn ọba máa ṣe gbogbo bàbá mo ṣe kábà ọba mo ṣe níyà bàtìlẹ̀ bọ́bọ̀ àti jáde ní wákàtí owó yìí jáde ní wákàtí owó yìí jáde.
bá gbà lọ ó yẹ kó gbà bọ̀. Bẹ́ẹ̀ni. Iṣẹ́ tá a rán ẹ̀gà ya mọ́yẹ̀ ó yẹ ká mọ ibi tó bá ṣẹ́ dé kí pàdé yìí tó tẹ̀síwájú. ọ̀rọ̀ lẹ́sọ yèyé torí pé ẹ̀gà tó lè jíṣẹ́ lẹ fi rán a tó fi ṣe ogun rán ni ẹ̀gà fún wa ní làbárè. yèyé ẹnu sẹ́tẹ̀ rán mi náà mo wá àkókò mi ò sì mẹ́nu kúrò níbi à ń sọgi bẹ́ẹ̀ nìgbín tẹnu mọ́gi ó sì ti di dandan kó gùn àmọ́ kò rọrùn láti wọlé sí pásítọ̀ pẹ̀lú mi lára èmi ò wá mọ ohun tó gbójúlé o tí fi à ń ṣe bí ọlọ́ba ká má parọ́ igi imú ẹlẹ́dẹ̀ ṣẹ̀sán ti wọgbà o ó kù kókó sí páńpẹ́ pátápátá. ó yé mi jù ẹ lọ pẹ̀lú mi ti farapamọ́ ó sì lálàfẹ̀yìntì àmọ́ o bí ikán rẹ̀ bá dúró ilẹ̀ ó là á. lọ́nà wo ni o. wo bí ò bá gbà lẹ́bùrú à á ṣẹlẹ́kọ̀rọ̀ ni wàá wá jẹ́ kó yé wọn wípé kọ́ńbó ni bàbá mú gẹ́gẹ́ lọ́kọ̀ọ̀rùn. wàá wá ṣọ́ọ̀rù wọn dáadáa torí wípé òru làwọn náà ń lò. ilé agbára àdúgbò ilé agbára àdúgbò ilé agbára àdúgbò. gbé kó gbọ́ nǹkan tó fẹ́ sọ. hello pastor ilé mo wà báyìí mo ṣe fẹ́ máa jáde ni sista Tókẹ́ ṣé kò le púpọ̀ ṣá in that case tí n bá ti move nsìn ibẹ̀ máa bọ̀ directly ó dáa lágbára lọ́wọ́ Ọlọ́run ó dàbọ̀. kí ló ṣẹlẹ̀. ìkànnú àwọn sisters wa ní church ni sista Tókẹ́ ó tẹ̀ díẹ̀ so pastor ní ká gbàdúrà fún. ìyá sọ fún wọn pé ó lè ráyè pé ó ń jáde. ọ̀rọ̀ ẹ̀mí sí ọ̀rọ̀ ibi tí mò ń lọ ó mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀mí là ń sọ yìí ó yàtọ̀ sí pé kéèyàn lọ ṣe fàájì àti pé ó tún jẹ mọ́ṣẹ́ Olúwa ó wá ní kí n lọ sí pàtí kí n fi ẹ̀mí lẹ̀. ṣẹ̀san ṣé ìwọ nìkan ló wà nínú church yẹn ni ìwọ nìkan kọ́ ló wà ń bẹ̀ náà kọ́ pẹ̀lú mi kó wá lọ ṣe. àbùkù lórí àwọn kí pr warrior ni mo wà wọ́n dẹ̀ ní afẹ́lẹ́ wàdúrà fún ọkàn tálẹ́ ẹ̀kọ́ pé gloria àṣọjú máa ń sọ kínní kan fún ẹ o. pé ìṣesí ẹlẹ́nujọ́ mẹ́ta ẹ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ìgbàgbọ́ ó ń kú díẹ̀ káàtó ó dẹ̀ ń backslide nìyẹn. kí wàá ní ìtumọ̀ yẹn sìn pé o lọ. no mo láti lọ gloria màá ṣáàṣì drop. iṣẹ́ ńlá níṣẹ́ ìràpadà ká mú ní kúrò nínú ìgbèkùn ká tún ní sílẹ̀ já ìdè tú ìdè iṣẹ́ ńlá ni o wòlíì àfàdúrà jagun tí kò níná nínú ẹni kó má forí ẹ̀ gbé ogun ológun. ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà ọ̀rọ̀ ń bẹ pẹ̀lú Ọlọ́run ọba Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà tí ó bá jẹ́ wípé èmi kọ́ ni mo pera mi ẹ̀yin lẹ pè mí tó bá jẹ́ wípé èmi kọ́ ni mo fi iṣẹ́ ránra mi tó jẹ́ ẹ̀yin lẹ rán mi níṣẹ́ nítorí wípé nínú Psalm 119 verse 1 ó ní ọkàn mi ń dákú fún ìgbàlà rẹ ṣùgbọ́n èmi ní ìrètí nínú ọ̀rọ̀ rẹ Olúwa o mo gbé arábìnrin sí abẹ́ àbóyí tí ó nípọn bí irin bàbá o mú ọmọ rẹ lára dá. àmín. ẹ wo àrí arábìnrin ẹ̀mí èṣùgún wà nínú àyà ẹ̀ ni bíbélì sì ni àyà yóò pa àwọn àlejò wọn ni wọ́n sì fi ìbẹ̀rù bodò jáde kúrò ní kọ̀lọ̀fín wọn. Jesus Christ Olúwa o Olúwa o ẹ wo a pè Jésù ní ìgbà mẹ́ta
á pe ẹ̀mí mímọ́ lẹ́ẹ̀kan ṣo á wà bẹ ọlọ́run á kígbe pé ọlọ́run lóhùn rárá wípé arábìnrin yìí ò gbọdọ̀ kú nítorí pé kò gbọdọ̀ kú ikú kíkú kan bí kò ṣe yíyè kí àwa kí ó lè máa ròyìn ṣe ńlá ọwọ́ rẹ̀ olúwa o ǹjẹ́ ní orúkọ jésù bàbá ọmọ yìí di ọwọ́ yín àfi sí ààbò yín tí ó nípọn bí irin àdúrà ní orúkọ jésù ní orúkọ jésù ní orúkọ jésù ẹ̀mí mímọ́ ọba kìkì agbára ọba tí ó pọ̀ ní ipá àti okun ọba tí ó pọ̀ ní okun àti agbára ọmọ yìí wà ní abẹ́ àkóso rẹ lónìí olúwa fi sílẹ̀ olúwa gbà bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ olúwa ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Pastor Sheson. Pastor. Sister Mercy. Ẹ jẹ́ ká yin Olúwa lógo. Hallelujah. Ṣé rí Ọlọ́run mi, Ọlọ́run wa, kì í ṣe Ọlọ́run ẹ̀tàn. Ibi tí oníkálukú bá fi sí ibẹ̀ ló ti máa bá. Bàbá ń fi yé mi wípé àtọ́jú àtimú kò sí eléyìí tí ò bára mu. Èyí túmọ̀ sí wípé ẹ̀yin méjèèjì ní àjọṣepọ̀ yín ló dára gẹ́gẹ́ bí tọkọtaya. Ṣùgbọ́n Olúwa ń sọ fún mi pé ẹ kún fún àdúrà, ẹ má sùn kí ẹ bá lè sùn. Ẹ gbààwẹ̀ kí ẹ má bàa gbààwẹ̀. Nítorí pé ayé lè fẹ́ máa gbógun. Olúwa fẹ́ kẹ́ kún fún àdúrà gidigidi nítorí kí ni àdúrà ní ọ̀pá Kristẹni. Ẹ ṣé gan ni pásítọ̀, ṣe rí ibi tí ẹ sọ̀rọ̀ dé ó yé wa jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n Ọlọ́run á bá wa bí ṣúwì. Àmín. Ẹ ṣé gan ni. Ẹ ṣé gan pásítọ̀. Ẹ ṣé gan, a dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa Ọlọ́run. Ilé agbára ò rọrùn láti wọ̀ ẹ̀yìn tẹ́ bá rí ẹbí ilẹ̀ tí kò ṣú lójú ẹni òkùnkùn rẹ̀ ò ṣe é rìn o. Olúwa irú àláwọ̀ wa rèé yìí èmi pẹ̀lú Sister Mercy. Ọlọ́run mi jẹ́ kí ìlérí ẹ̀ jẹ́ ṣíṣẹ nínú ayé mi. Iná ju iná lọ, èèyàn ju ènìyàn, agbára ju agbára, òkú ajá kì í gbó. Sister Mercy, ẹ wò ìyàlẹ́nu ló jẹ́ fèmí náà láti rí irú àpẹẹrẹ yìí àmọ́ bí èèyàn tẹ́ ṣe jẹ́ nínú ìmọ̀ Kristi ló jẹ́ kí n lè sọ fún yín tó yẹ pé èèyàn míì tó jẹ́ pé èèyàn ara lásán ni mi ò ní lè ṣàlàyé dé lẹ́vù yìí. A jẹ́ pé ẹ ò ṣetán láti jíṣẹ́ tí Ọlọ́run rán yín nìyẹn o. Kì í ṣe bẹ́ẹ̀ ẹ wò nítorí ìmọ̀ tẹ́yìn ní nípa ọ̀rọ̀ Kristi ló jẹ́ kẹ́ sọ bẹ́ẹ̀. Anyway èmi láti jíṣẹ́ Olúwa tí n bá jíṣẹ́ Olúwa já sí wípé mò ń kọ lẹ́tà sábùkù nìyẹn. Àti pé bẹ́ẹ̀ nìkan tiẹ̀ kọ̀ tó lóun ò ní jíṣẹ́ tọ́lọ́run rán Ọlọ́run á gbé lóru mìíràn dìde láti jíṣẹ́ rẹ̀. Lóòótọ́ ni bẹ́ẹ̀ ni. Kódà kò burú ẹ fún mi ní ààyè kí n lọ fi gbàdúrà sí i máa jẹ́ kẹ́ ẹ gbọ́ tó bá yá. Ọlọ́run á fún iṣẹ́. Àmín. ní máa dùn tó bá lè gbàdúrà. Ó dàbọ̀. Ilé agbára, ilé agbára, ilé agbára o. Ọ̀gbẹ̀rì kò lè wọlé, ẹni tí ò ní jọbọjọbọ lápá máa dàṣà. Aláfẹ́ fẹ́ tó ń bọ̀, Sister Mercy. Ẹ ra mà. Ẹ ra mà. Ẹ máa wọlé. Sister Mercy. Ẹ máa kọ́ ọjọ́ mẹ́ta. Ẹ wá bá wa jẹun. Ẹ ṣé gan ni sà. Ṣé ń bínú sí wa ni? Rárá mà o, mo ti wà okay ni. Brother and sister ṣe wà okay. Alàgbà, nǹkan kékeré ni mo bá yín gbé wá kẹ́kọ̀ọ́ bá mi fọwọ́ bà bẹ́ẹ̀. Ẹ máa ṣe àdúpẹ́.
ẹ ṣe olúwa máa ń fún yín o ọlọ́run ò lè fi í sílẹ̀ lágbára jésù bó ṣe máa rí nìyẹn jésù olúwa wa. àmín. Bóyá kẹ́mi dúró dé yìí ní living room. ó dà. ẹ káàbọ̀ mọ́. ẹ jẹ́ ká fẹ̀mí ìmoore hàn. Daddy wa, ẹ ti bless ẹ. It is well. Mo ń bọ̀. Ẹ máa jẹun yín lọ. Sister Mercy. Yes, sir. Ẹ ṣé o. Yes, sir. Ẹ kú ànáwọ́ sí. Kò tó pẹ́ sá. Olúwa pè wá lẹ́yìn. Àmín sá. Báwo ni bísínẹ́sì yín ṣó ń lọ dáadáa? A dúpẹ́ sá. Àwọn àdúrà tí a yàn fún yín ṣé ẹ̀dẹ̀ ń gbà bí ó ṣe yẹ kó rí? Bẹ́ẹ̀ ni sá, bẹ́ẹ̀ ṣe ní kí n ṣe ni mo ṣe ń ṣe gbogbo ẹ̀ sá. Ọlọ́run ò ní fi yín sílẹ̀. Àmín sá. Àdúrà yín á gbà. Àmín sá. Torí pé tí èèyàn bá fi àdúrà sílẹ̀ tí ò gbà tó sọ wípé báwo ni ti àdúrà ṣe jẹ́ onítọ̀hún bí òkú ni Ọlọ́run ò ní ṣe wá ní òkú. Àmín, àmín. Gbogbo ìdáwọ́lé wa á yọrí sí dáradára. Àmín Jésù. Ẹ ṣé. Ẹ ṣé gan ni sá. Ẹ jẹ́ kí èmi tètè máa lọ sá. Bẹ́ẹ̀ ni sá. Kíákíá bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni sá. Mọ́mì wọ́n ti ń lọ o. Ẹ ṣé o, ẹ pàbẹ owó àwọn. Ẹ̀yin àbúrò dàbọ̀. Ẹ jẹ́ kí n sáré sìn wọ́n. Ẹ fẹ́ sìn wọ́n. Mo fẹ́ sìn wọ́n. Kò máa sóhun tọ́lọ́run ò lè ṣe o. bẹ́ẹ̀ni kò sí àṣetì fún Kristi. Àṣebórí bá mọ ibùsùn kò ní dààmú jìnnà. Ohunkóhun tí ẹ̀dá wa máa dà láyé á kọ́kọ́ da ẹ̀dá ká ṣùgbọ́n láàrin mi àti a dúpẹ́ pé kò sí ìdààmú. Lóòótọ́ ni kò dà wá láàmú àmọ́ ṣé kò ní dà wá láàmú tó bá yá torí ẹ̀rù ń bà èmi o. kí ló ń bà ẹ́ lẹ́rù àti pé kí ló ń pa ẹ́ láyà kò sí bẹ̀rù fún ọmọ Ọlọ́run àti rẹ́ni bójúlé àti ẹ̀tí rí bàbá fẹ̀yìntì wo níwọ̀n ìgbà tí Ọlọ́run ti fọwọ́ sí àbùṣebùṣe pàápàá pásítọ̀ wa ti sọ fún wa wípé kò séwu pé ká má níṣó ṣọlẹ̀ ká máa fọkàn balẹ̀ ń sìn ká lè máa bá fẹ́ wa lọ. Ó dáa kò burú ìwọ wí èmi dẹ̀ gbọ́. Mo ti kọjá ẹni tí yóò lè máa purọ́ fún ẹ mi ò dẹ̀ lè máa tọ́ ẹ lórí irọ́ sórí Ọlọ́run ó ti fi ọ̀nà hàn mí lọ́rọ̀ lọ́kọláya èmi àti ọ̀rẹ́ fẹ́ra wọn. Ṣẹ̀san kí lè ṣe mí níwájú ẹ̀ tó le tó bẹ́ẹ̀ yẹn. Ìgbàgbọ́ ni ìgbàgbọ́ ẹ jìnnà sí tèmi jọ̀rọ̀jọ̀rọ̀ báyìí ni mo dẹ̀ ti gbìyànjú lóríṣìí ọ̀nà àti jẹ́ kó yí padà àmọ́ ìṣe ló ń fún mi ní gbódì díṣán. ọkọ mi orí bíbẹ́ kọ́ wà ní ògùn náà rí gbogbo èèyàn ló fẹ́ dàbí Jésù àmọ́ wọn ò lè ṣe bí Jésù. Mo wá ṣe ìpinnu fún ilé ni pé màá yí padà nípa ìgbàgbọ́ mi. lóyà aṣọ ọbọmọ yẹn mọ. Ṣẹ̀san ibo ló fẹ́ kí n lọ báyìí ta ló fẹ́ kí n lọ bá. ń bo ni wọ́n fẹ́ kí n fi ẹni tí Ọlọ́run yàn fẹ́ mi ń bo ló fẹ́ kí n fi sí àbí kí n torí tiẹ̀ ń sìn kí wọ́n á tàpá sófin Ọlọ́run wo tí ìṣẹ́jú kan bá ti kọjá báyìí kò sẹ́dá tó lè dá padà mọ́. Ó ti ẹ̀rùn tí àjọṣepọ̀ wà rárá kó dáríjì mi. lóyà
bí a ti máa tún ayé wa ó lè ṣe ṣe àmọ́ ní báyìí má jẹ́ kí n fi àjọṣepọ̀ wa ṣe kó bá fúnra mi níwájú Ọlọ́run. ó dé jọ. ẹgbẹ́ fún akúwárápá kò yẹ tọwọ́ bọ̀ náà ẹ sọ fún oníjàkútẹ̀ kó má kẹsẹ̀ béèrè pẹ̀rẹ́ ní fojú àgbàrá wodò kúndẹ̀ tí one time lómi àgbé aláfojúdi lọ. ilé agbára o ilé agbára ilé agbára o ọ̀gbẹ̀rì kò ní wọlé ẹni tí ò ní jọbọjọbọ lápá máa dá ṣàbọ̀ lápá. Mercy, ṣé o rí dandan ní iṣẹ́ mi àmọ́ ara náà ní ṣàìbéèrè tiẹ̀ wòmí ṣé o rí nǹkan tí ojú àwa làgbà ń rí kò ṣeé fẹnu ròyìn o àmójúkúrò ló pọ̀ bí bẹ́ẹ̀ kọ́ ìjọ ìbá ti kú. Ọlọ́run á fún wa ṣe. Ọlọ́run tẹ̀ ti fún wa ṣe kí ẹsẹ̀ wa kó má yẹ̀ lọ́nà ìyè yìí Ọlọ́run ló kọ pé bó ṣe máa ríre o àdúrà mi ni pé kí o má fè é ṣòpin ìyẹn ló jẹ ẹ̀mí lógún báyìí. ṣojú ọtí lè ṣinṣin fẹ́ kú sí ni. èmi náà kọ́ Mercy èmi ò mọ̀ púpọ̀ tó báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìkan lèmi pélé ayé ṣùgbọ́n ní báyìí mo bá ayé pé méjì. bí ti báwo pásítọ̀. wo pásítọ̀ tí ìwọ mọ̀ yìí ṣòro lọ́wọ́ tá a wà yìí pẹ̀lú mi ló wà pẹ̀lú ẹ o ọ̀rọ̀ pásítọ̀ kọ́ o. ó dá má bínú pẹ̀lú mi bíi ti báwo. Now you are talking. gẹ́gẹ́ bí mo ṣe ń sọ ṣòro makarana ló kọ́kọ́ gbé mi lọ tẹ́lẹ̀ kó tó dá mi padà wá sí Wembley Stadium tí ò bá jẹ́ wípé ọ̀pá ẹ̀yìn àti alẹ́ tèmi náà ti ta sára ò bá pa mí ló pè. ṣé kò ṣe bẹ́ẹ̀ abo kan ṣàwàdà gbọ́nà báwo gan-an ló ṣe fẹ́ ṣe lọ́jọ́ ìdájọ́. ọjọ́ ìdájọ́ ṣé ó ti dájọ́ náà ni a ṣe yóò má lọ́lọ́run tó ń wò yẹn ṣòro kọ́rọ́ tó bá gbọ́ báyìí paradíṣẹ́ lèmi wá o. ṣé lóòótọ́. lóòótọ́ ni mo sọ fún ẹ irọ́ ò lálàáfíà ẹni tó ń pa náà ò gbádùn. ó dà èyí tá à ń sọ ọdún ṣòro yóò ní lẹ́yìn. yé ẹ̀yìn ṣá kò lè lẹ́yìn ẹ̀yìn ire ló máa ní. iwájú yìí ti dáa kẹ́yìn má bàjẹ́ ló kù. mo rí yè mo rí yè Jésù nìkan ni màá sìn o mẹ́ẹ̀ẹ́nì sí Ọlọ́run àjèjì o. You have received anointing. Gloria, kí ló wá dé tó fi jẹ́ èní yìí ló ṣẹ̀ṣẹ̀ wá yọjú sí mi lórí ọ̀rọ̀ yìí? Ó ta òótọ́ àfìgbà tó dẹran onídìí tán wá ń sáré káàkiri. Uncle, èmi náà mọ̀ pé bó ṣe máa rí nìyẹn tí n bá mọ̀ ni màá ti yọjú sí yín tipẹ́. Mo mọ àbúrò tí mo ní bí ìgbà tí onílù mọ gọ̀ǹgọ̀ ni mo ṣe mọ̀ mo mọ orúwà tó lè hù ojú gbádùn mi ó kàn máa yàn ẹ́ nírìn ni wàá gbìyànjú láti rí pásítọ̀ pẹ̀lú mi lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ṣé o mọ̀ pé ó ní tìjú ẹ̀ ni. ẹ wò èyí ni máa débẹ̀ kò ní dọ́là. kò tiẹ̀ gbọ́dọ̀ dọ́là torí bí lábákó ilá ròde òréré èèyàn gbọ́dọ̀ fi nǹkan falẹ̀ tó o bá ti rí sórí ọ̀rọ̀ tí pásítọ̀ pẹ̀lú mi bá bá sọ àti tèmi náà bá sọ ó dá mi lójú pé ó ń láti ṣèṣò rere. ẹ wò bàbá ọkọ mi àfi kó ṣèṣe rere ni o torí mi ti ẹ̀rọ ọkọ mi kó bínú tó báyìí rí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá mi gbìyànjú kọ́rọ̀ ìjà síbi dáadáa kó tó di pé ó yíwọ́ tán. kò tiẹ̀ lè yíwọ́ Olúwa fún wa ṣe wọ́n tètè gbéra kó lórí pásítọ̀ pẹ̀lú mi. ẹ ṣe sẹ́ rọra.
Àdùnní. Kí ni? Ṣé wọ́n kọ́ ni mò ń pè ní? Kí ló dé? Mo notice pé láti ìgbà tó ti dé láti rìn àjò nǹkan ò lọ dédé mọ́ nínú ilé yìí. Kí ló ṣẹlẹ̀? Ṣé ti oúnjẹ tí mi ò sè fún ẹ ni àbí tilé tí mi ò tún ṣe? Méjèèjì ló ń ṣe. Àmọ́ tí kanra tó bá dé láti rìn àjò yìí ni. Tóró bá kanra lọ náà. Kí ló fẹ́ kí n ṣe? Ta ló sọ fẹ́ para nǹkan mi? Téèyàn ò bá sọ fún mi mo mọ̀. Mo ń pè lálẹ́ àná ò dáhùn. Mo tún di ẹ lóru tún kanra. Kí wàá ló fẹ́ kí n ṣe o? Wo ẹ̀tọ́ tèmi lèmi ń béèrè fún o. Torí oúnjẹ tó tọ́ sí mi kí bàbá má gbé fàjà jẹ o. Ẹ̀tọ́ ẹ̀. Ọlámẹ́tọ̀, mo ti gbọ́, kò burú. Àdùnní. Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá ń bẹ́ẹ̀ ká fún ìyàwó ẹni lómìnira láti ṣiṣẹ́ ajé ní báyìí. Mo wá di ìyàwó. Àdùnní wá dọkọ̀ pọ̀ mọ́ mi lọ́wọ́. Lógún èṣù fi lè ṣẹ́ o kíákíá. Lógún èṣù fi lè ṣẹ́ o tàṣẹ. Tẹ́ ò bá ràn ogun èṣù lọ́wọ́. Lógún èṣù fi lè ṣẹ́ o. Pastor. Lọ́dà Táyọ̀. Sórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí mélòó la fẹ́ sọ títọ́ máa fi tán lẹ́nu. Wọ́n dẹ̀ ní bẹ́ẹ̀ lẹ́jọ́ bá ti mẹjọ́ ẹ̀ lẹ́bi kò yẹ kó pẹ́ lórí ìkúnlẹ̀ mọ́. Sórí lóòótọ́ àti lódodo ìdílé onígbàgbọ́ ni Gloria ti wá. Ńṣe ló yẹ kó mọ ti fún tẹ̀dọ̀ àdúrà gbígbà. Wàá wá fọwọ́ wàá fi wọnú ní ṣó ti gbọ́. Èmi ò bẹ́ẹ̀ wí ó bá tiẹ̀ bínú jù bẹ́ẹ̀ lọ nígbà tí ó bá ti bàjà fún nǹkan méjì ju ìgbàgbọ́ ẹ̀ tí ó kún lọ ṣùgbọ́n báyìí o àyípadà ti dé má bínú ṣẹ̀san. Ọkọ mi jọ̀ọ́ má bínú ṣebí wo ni dádì àti mọ́mí ti ń bá mi bẹ̀ látẹ̀kàn èmi náà dẹ̀ ti pinnu láti yí padà jọ̀ọ́. Dádì mọ́mí mo dúpẹ́ lọ́wọ́ yín gan fún àpọ́nlé tí ẹ fún mi. In fact mo appreciate ẹ gan. Àmọ́ ṣẹ́rí Ọlọ́run ló sọ náà rẹ̀ wípé kí wọn nínú ọ̀rọ̀ mi kò ní lọ láláìṣẹ. Ọ̀rọ̀ nípa ti ara ó yàtọ̀ sí ọ̀rọ̀ nípa ti ẹ̀mí. Ẹ jọ̀ọ́ máa fẹ́ kí ọ̀rọ̀ tí mo sọ kó yé yín bí tí yín ṣe yé mi. Ó yé wa ṣẹ̀san ó yé wa dáadáa. Ó àṣírí èèyàn ló máa sọ pé ọ̀rọ̀ tó ń sọ yé òun. Ẹ wò dádì kò yé yín dáadáa. Torí ẹni tí mo fẹ́ fẹ́ báyìí Ọlọ́run ló yàn fún mi kì í ṣe mi ò rò tẹ́lẹ̀ òun náà dẹ̀ rò tẹ́lẹ̀ àmọ́ bọ́lọ̀ ṣe fẹ́ nìyẹn. Ṣẹ̀san ṣé ibi ọ̀rọ̀ àná ló ṣe wà ní. Gloria mi ò ṣùgbọ́n kan kúrò lórí ẹ̀ wo lóòótọ́ ò ní ẹ̀ṣẹ̀ kankan lọ́wọ́ mi mọ́ ṣùgbọ́n kò ṣeé ṣe fún mi láti kọ̀rọ̀ sí Ọlọ́run lẹ́nu. Kò sẹ́ni tó dí ẹ lọ́wọ́ kó má ṣe fẹ́ Olúwa àmọ́ ìfẹ́ ti Gloria yìí níbo ló fẹ́ fi tì sí. Bẹ́ẹ̀ni. Ẹ wò mọ́mí mo ti kọjá ẹni tí yóò lè máa purọ́ fún yín ẹ̀sìn mi gbà mí láàyè kíní kan tí mo kàn mọ̀ dájú ni wípé Ọlọ́run á pèsè olólùfẹ́ tiẹ̀ náà fún yín láìpẹ́. Ṣẹ̀san jọ̀ọ́ torí Ọlọ́run. Gloria. Daddy. Dìde lórí ìkúnlẹ̀. Ẹ má jẹ́ ìdíje ẹ bá mi bẹ̀ ni. Mo ní kó dìde lórí ìkúnlẹ̀. Ṣẹ̀san. Tí Ọlọ́run tó bá kọ ìwọ àti Ṣẹ̀san á padà wá bá ẹ. Ọmọ tí Ọlọ́run bá kọ yín pọ̀ Ọlọ́run á ṣọ̀nà tiẹ̀ náà lọ́nà rí. Nǹkan kan dá mi lójú ni pé o ò lè bímọ Ṣẹ̀san fún ẹlòmíì. O ò dẹ̀ lè bímọ ẹlòmíì fún Ṣẹ̀san. Jẹ́ kí Ṣẹ̀san máa lọ. Ṣẹ̀san jọ̀ọ́. Títọ́ lọ́wọ́ ṣe mí. Òtítọ́. Òtítọ́. Kò nígbàgbọ́ nínú Ọlọ́run ni. Òtítọ́. Kò Ṣẹ̀san lẹ̀ kó máa lọ. Shout hallelujah.
ọmọ ìgbàlà ẹ ké hallelujah. Ìwàásù mi tò ní dá lórí ẹ̀ṣẹ̀. Ẹ̀ṣẹ̀ ní gbòǹgbò tí ó máa ń dènà àdúrà. A ò lè wà nínú ẹ̀ṣẹ̀ kí a sì máa rò wípé oore ọ̀fẹ́ yóò máa pọ̀ sí. Ọ̀nà tí ọmọ ènìyàn sì fi ń dá ẹ̀ṣẹ̀ ó pọ̀ jaburata. Àfi kí a ronú pìwàdà. Tí a bá ṣetán láti ronú pìwàdà ẹ̀ṣẹ̀ wa, Olúwa ṣetán láti dáríjì wa. Mo fẹ́ kẹ́ kíyèsí ara yín. Ǹjẹ́ ìwọ ṣetán arábìnrin? Ǹjẹ́ ìwọ ṣetán arákùnrin láti kíyèsára kí o sì sá kúrò nínú ẹ̀ṣẹ̀? Nítorí Olúwa sọ nínú ìwé mímọ́ wípé òun kò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kí o ṣe kíni kí o ronú pìwàdà. Tí ìwọ bá ṣetán lónìí kí o sì ronú pìwàdà, Olúwa ṣetán láti dáríjì ọ́. Ẹ̀ṣẹ̀ àgbèrè 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 àgbèrè. Ogun èṣù èyí nílé Ọlọ́run, ẹ wò ìyàwó pásítọ̀ tó ń wọ aṣọ èṣù bèlèké. Ogun èṣù èyí nílé Ọlọ́run, ẹ wò ìyàwó pásítọ̀. Òun kọ ohun tí yóò dè mí lọ́nà iye, mẹ́ta lọ́kàn bá mi mú kúrò. Ògòdè ògòdè o, ẹ̀yin tẹ́ ń retí ògo ògo wádé o. Ẹ gbọ́, ẹ jẹ́ kí gbogbo wa ká tẹkìnì ká jígìrì. Ẹ jẹ́ kí oníkálukú wa kí a bọ́ sí ẹ̀yìnkùlé wa kí a dá oko, ká gbin ẹ̀gẹ́, ká gbin gbàgùdá, ká gbin ìrẹsì, ká gbin kókò. A ó jẹ àjẹyó àbí bẹ́ẹ̀ kọ́? àìṣe ọmọ economics là ń ṣe. Tí Olúwa o ṣàánú fún mi ò tó ṣe ẹlẹ́ṣẹ̀. Àwọn ọmọ rẹ aláìyẹ wọ́n kóra wọn wá síwájú yín lónìí. Bàbá dárí ẹ̀ṣẹ̀ jì wá. Nígbà tí èèyàn tó bá gbé iṣu kalẹ̀ tó bu epo pupa sí lẹ́gbẹ̀ẹ́, àti ẹni tí ó gún iyán tó gbé ọbẹ̀ ẹ̀fọ́ olóṣìkí tó gbé sí lẹ́gbẹ̀ẹ́, ta ló máa jẹ àjẹyó bí kò ṣe ọmọ Ọlọ́run? mélé o mélé sin Ọlọ́run pẹ̀lú mamoni mélé Jésù. Mélé sin Ọlọ́run pẹ̀lú mamoni o. Má lọ bínú, come follow me spend my money. Money má lọ bínú, come follow me spend my. Make you follow me bumper to bumper. When I stop, make you stop. When I stop, try stop. Make you follow me bumper to bumper. But we no go stop to celebrate. Make you follow me. Ojú olókun òkú kókó ọ̀nà ìgbàlẹ̀ òyà kúgìrì. Àwọn tí mo ní kàn fẹ́ mi lójú, àpá ni wọ́n fi sẹ́nu. Bádùn ní bá lọ, èmi mọ̀ pé Jésù tèmi ò lọ ibì kankan. Ó dá mi lójú, Olúwa lẹ́lẹ́jọ́.
àdánwò lọ̀rọ̀ àdùnní jẹ́ fún mi àmọ́ ọ̀rọ̀ àdùnní kò ní fèmí ní fàsẹ́yìn nílé olúwa. Olúwa mo dúpẹ́ ó ṣé olúwa. Pásítọ̀ wa ní bínú náà ni pé àníyé gbé ọ̀rọ̀ yìí wá síwájú yín. Ṣé rí gbogbo ọ̀nà tí ilé ìsìn wa yìí tó máa fi máa ní ìlọsíwájú òun ló jẹ wá lógún gẹ́gẹ́ bí alàgbàjọ. Ìdí nìyí tá a fi gbọ́dọ̀ wà ní ṣọ̀kan nítorí pé gbogbo ohunkóhun tó bá fẹ́ jọ odi Jẹ́ríkò níwájú wa àfi ká wó lulẹ̀ kí ilé ìsìn wa kó lè ní ìlọsíwájú. Mo rò pọ́nrọ̀ wá ń yé yín. Ìdí nìyí o, ẹ máa fi ọkàn bọ́rọ̀ wa lọ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Pásítọ̀, òótọ́ ni ohun tí pásítọ̀ Wámìrí tán sọ yẹn o. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ yìí pé footstep wa ò ní àwọn ọmọ ọjọ́ náà màmá emulate o. Ẹ dẹ̀ mọ̀ yìí pé Ọlọ́run ọba ìkanṣo ni. Àwa ìjẹ́ alàgbà nínú ìjọ àfi káwa ní ẹ̀wálé kan ṣó kí ìjọ kó lè tẹ̀síwájú o. Ẹ ṣé kò sí rọ́nà nǹkan tí ẹ sọ gbogbo nǹkan tí ẹ sọ pátá òótọ́ lẹ sọ. Èèyàn wá nítorí nǹkan tí ó fẹ́ jẹ kó torí ẹ̀ bá ń tí ó máa jẹ́ lẹ́yìn wá ọ̀la. Gbogbo ń tẹ́ wí àmójútó Ọlọ́run Elédùmarè náà la máa bẹ̀ á dẹ̀ ṣe é ṣe fún wa. Àmín Jésù. Pásítọ̀ ẹ jọ̀ọ́ mo fẹ́ pe àkíyèsí wa sí nǹkan kan. Ìmúra Sister Mercy nínú ilé ìjọsìn lẹ́nujọ́ mẹ́ta yìí kò bá ilé ìjọsìn wa mu rárá àti rárá. Ẹ jọ̀ọ́ pásítọ̀ ẹ bá wa mójútó yẹn náà dáadáa. Ẹ wò mo fowó àtọmọ mo fi blọọkù máàtù yín. Ẹ wò mo fẹ́ kẹ́ ẹ mọ̀ aṣọ wíwọ̀ ó kó ipa pàtàkì nínú ẹ̀sìn. Bí aṣọ wíwọ̀ bó bá ti ṣe déédéé mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ẹ̀sìn fún rárá rẹ̀ ó ti ṣe déédéé. Ẹ jọ̀ọ́ ẹ bá wa mójútó ìmúra ẹ̀ burú ó burú jù. Ṣé ojú rẹ̀ ń dùn mí báyìí? Líwàrà ń ṣe ṣàmì yẹn. Ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín gan. Àwa ibu pásítọ̀ ní bínú pé wàhálà wa pọ̀ sẹ́. Gbogbo ọ̀rọ̀ yìí náà Ọlọ́run ló fi ń ṣe olórí wa. Bí a sì ṣe ń gbé àwọn ọ̀rọ̀ yìí tá à ń gbé wá bá yín Ọlọ́run á fi ọwọ́ agbára ẹ̀ á fi rọ̀ yín. Àmín Jésù. Olúwa jẹ́ kó ṣeé ṣe fún yín. Àfi kẹ́ ẹ bá wa mójútó àwọn ibi kùdìẹ̀kùdìẹ̀ kọ̀ọ̀kan tí a ṣàkíyèsí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ọ̀dọ̀ yín náà ló ń bọ̀ Jésù mi á sì fún yín ṣe. Ẹ ṣeun ọ̀rọ̀ yín yé mi. On easy lies the head that wears the crown. Gbogbo ẹ̀ náà ọwọ́ Ọlọ́run la máa fi sí. Mo dẹ̀ mọ̀ wípé ní agbára Jésù Olúwa mú adélẹ̀ ìlérí. Àmín Jésù. Ẹ ṣé ẹ jẹ́ ká gbàdúrà. Olúwa o Ọlọ́run olùdápadà tí alẹ́ bá lẹ́ ìwọ ló ń dá oòrùn padà tí ọjọ́ fi ń yọ wá dá gbogbo oore mi padà ìwọ Ọlọ́run ọba o. Ọlọ́run tó ń gba òru padà lọ́wọ́ ọ̀sán wá gba ẹ̀tọ́ mi fún mi. Olúwa o ìwọ ló tú àwọn Ísírẹ́lì kúrò nínú oko ẹrú. Olúwa tú mi sílẹ̀ bá mi tú sílẹ̀ gbà padà fún mi gbà á tú sílẹ̀ gbà á tú sílẹ̀ gbà á. Jésù o bá mi tú gbogbo òre mi sílẹ̀ bá mi tú sílẹ̀ gbà padà tú sílẹ̀ gbà padà tú sílẹ̀ gbà padà tú sílẹ̀ tú. Olúwa o tú Jésù. Gloria kí ló dé? Ohun gbogbo ló lásìkò. Ìgbà olè tó ẹ ti bọ́ sọnù tó ṣe à ń gbàdúrà dísìn pé kẹ́tọ́ ẹ padà kan gbà fún ẹ. Ìwọ mọ̀ pé ohunkóhun tí Ọlọ́run bá fi lé wa lọ́wọ́ ó yá wa lónìí ká gbìyànjú ká lò dáadáa kó tó di pé ó gbà padà. Bíbélì gan sọ ó ní ìwọ gbàdúrà ní ìgbà tí ó yẹ kó má bàa gbàdúrà mọ́. Ariwo tó ń pa ẹ ti pọ̀ jù má fi ariwo ẹ má fi dí ẹnì kankan wa lọ́wọ́ rárá at all.
tó wà ń kó fẹ́ pariwo bọ́ sínú yàrá ẹ̀ kó tilẹ̀kùn mọ́rí kó jẹ́ kí ariwo ẹ̀ kó mọ́ ń bẹ̀ má di wa lọ́wọ́ ó gbọ́. Daddy, ṣé ó yẹ kó tó jẹ́ pé ilẹ̀ máa tún fi kún bànújẹ́ mi? Tí ẹ bá lè rẹ̀ mí lẹ́kún, kò yẹ kẹ́ tó pa mí lẹ́kún. Kò sí rẹ̀ mí lẹ́kún nǹkan bìkan o. Ọlọ́run ọba nìkan ló jẹ́ rẹ̀ mí lẹ́kún. Gbogbo ẹni tó ń bá jẹ́ tóbi kí wọ́n ṣọ́ra wọn kán fara wọn balẹ̀. Ọlọ́run ọba nìkan lọ́ba tó tóbi. Àsìkò ṣọ́ọ̀rù ẹ̀ ó ti kọjá, àsìkò fàájì nìkan ló kù. Ó gbọ́ díẹ̀díẹ̀ má fariwo di wa lọ́wọ́, ariwo kọ́ ni sọ́jí. Ó ti gbọ́. Iṣẹ́ tẹ́gbẹ́ rán mi ni ò tí ì parí. Ẹ̀gà wo inú mi ò fi bẹ́ẹ̀ kọ́kọ́ dùn bó ṣe fọ̀rẹ́ mi sílẹ̀ àti pé ta ló fẹ́ kó máa bá tọ́jú àwọn ọmọ rẹ̀. Wo ojú mẹ́wàá kò dàbí ojú ẹni o. Iṣẹ́ ẹgbẹ́ náà gbára kò ṣeé má jẹ́ ló fa sábàbí. Ṣé tọmọ tí mo fi lé ni kí n rò ní àbí tọkọ? Mo ti fẹ́ ṣe tán yìí tí ń tán lọ́dún eégún. Àwa mọ̀ pé ọmọ aláàgbà á fi ó ra àkàrà láti fi jẹ ẹ̀kọ́ ni. Wò Ẹ̀gà, gbogbo ọ̀nà tó bá lè mọ̀ tó fi lè ya kíákíá ní kó tọ̀ kó o tètè parí iṣẹ́ ìta kó wá mójútó ṣe lé ni o. Iṣẹ́ ti parí, wọ́n ti kó sí páńpẹ́ ayé, iṣẹ́ ti bùṣe. Ẹ jẹ́ n tètè máa lọ, yín tún padà wá wò yín nítorí àwa la lòru káwọn tó lọ sùn tó jí. Kò burú Ẹ̀gà, bójú bá yẹjú kóhùn má yẹ, kó má yẹ láké kó má yẹ lóko o. Ohun ò ní yẹ. Ilé agbára àdúródédé. Ọ̀rọ̀ ṣùnùkùn ló tó ń ṣẹlẹ̀ ní ìjọ yìí o. Ojú ṣùnùkùn báyìí ló dé yẹ ká fi wò. Ẹnu kùn wá ó yẹ kójú kùn wá tó bá jẹ́ tolúwa gan-an là ń ṣe. Tó bá jẹ́ yẹn ni o tolúwa ni gbogbo wa ń ṣe èkó ilágbára ẹ̀ lọ́wọ́ ọ̀bẹ àwọn ò ní ṣe ti Sátánì láéláé. Àmì o mo kí yín èèyàn mi nù Olúwa. Babaláwo ò ṣe ti Sátánì, àwọn èṣù bí èèyàn bí èṣù tó wà láàrin wa ń kọ́. Àbí kí la ti fẹ́ yọ òkú kúrò náà lè ká mà. Látayọ̀ broda Kọ́lá, ṣé ẹ rí obìnrin lèmi o, nǹkan tẹ́ ẹ̀dẹ̀ mọ̀ èmi mọ̀, ẹ̀mí burúkú ló ń bá sista Mercy gbé. Bẹ́ẹ̀ ni ẹ má jẹ́ ká pe ajá lọ́bọ̀ fúnra wa mọ́, ṣàn báyìí láàrin ajé ní mu ní pẹ̀kọ̀rọ̀. Ẹ wo ẹ̀yin náà jẹ́ ká ti bi aṣọ wíwọ̀ wọn ká fi kíyèsí, aṣọ tí sista Mercy ń wọ̀ wá sí church kò bójú mu rárá. Ó burú jáì, kódà. Láì fọ̀rọ̀ gùn, ohun tí àwọn ọ̀dọ́ fẹnu kò sí ni wípé ká kéèsì ara nípasẹ̀ aṣọ wíwọ̀ tó ìjọta tí ń tọ̀bọ̀ láti jọ kẹ́nikẹ́ni máa sọ òkú pẹ́ ń túká sínú ẹ̀ fún wa náà. Àmì o. Sista Mercy, ẹ jọ̀ọ́ ẹ fún wa láàyè máa ṣèpàdé tó ní ṣe pẹ̀lú ìjọba wa. Kò tán àlùfáà sọ̀rọ̀ òjò kù ṣé aṣọ ló wọ̀ ìyá àbíjà ń kárí wọ̀ bó ṣe wọ̀ wọlé lọ́jọ́ sí nìyẹn tí wàásù àgbèrè wá di tààrọ̀ bọ́dún dé kí la bá débi ká máa dáko. Ọlọ́run nìkan ló lè yọ wá o. Ìfúra máa lógun agbá, ó máa yẹ kẹ́ ẹ fura àbí ṣé báyìí níjọ ṣe rí tẹ́lẹ̀ tí yánpọnyánrin bá tẹ̀lé wá ń ṣẹlẹ̀ nínú ìjọ ṣé bí olórí ìjọ náà la máa bì. Olórí ìjọ ló dáràn, mò ń darí ìjọ, ìyẹn ni mi ò ṣe ní rí mímọ́ àbí ní gbogbo ìgbà aṣáájú ṣáá ni. Táwa ló yẹ ká ké pè.
Ọlọ́run lẹ máa ké pè, èmi lẹ máa ké pè ní. Ìyànjú lásán làwa pásítọ̀ ń gbà, Ọlọ́run ni kì í rẹ̀. ṣé bó wá yẹ kájọ máa ké pe Ọlọ́run òun ni àbí ìjọ lẹ́yìn ti ṣètò àdúrà gbẹ̀yìn fún wa nínú ilé. Ètò àdúrà èyí tó yẹ kí n ṣe mo ti ṣe ní church, mo ti ṣe ètò àdúrà, mo ti gbé ìjọ kalẹ̀ ní church, kò pọn dandan pé kí n tún wá ṣe the same thing nulẹ̀. Àti wípé níbi táwa ti ẹ̀ bá ètò àdúrà dé pẹ̀lú gbogbo àdúrà tá a ti gbà láyé wa títí Jésù bá máa fi dé tá a bá gbà mí ìmọ̀ kò sí. dádì tó jẹ́ pé Jésù gangan gbàdúrà tó fi dórí igi àgbélébù ni pàtó tó wá débẹ̀ tán ó tún gbà tó fi kú ni ẹ̀yin wá ní kò sádùúrà kankan mọ́. Ṣé torí tara ẹ̀ wá ni? Torí irú ẹ̀yin aláìmọ̀kan báyìí ló ṣe ń tọrọ ìdáríjì fún yín. àwa aláìmọ̀kan tí gbogbo ọmọ ọjọ́ sọ pé nǹkan tó ṣẹlẹ̀ nínú ìjọ ò bójúmu ẹ̀yin lẹ́yìn orí nǹkan kan tó ṣẹlẹ̀ tí ò bójúmu àbí orí gbogbo wa ọ̀pẹ nìyẹn o dádì. Ó ṣàn yà mí lẹ́nu ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí. Èmi ò rí nǹkan kan tó burú nù nǹkan tẹ́ ẹ lẹ́ẹ̀rí yìí. Ọmọ ìjọ ń wọ aṣọ tó ń ọkọ ẹ̀ ò bínú, ṣé mi ní kí n wá sọ pé àwọn ọmọ ìjọ ń rìn hòhò? Ṣé rí aṣọ tèmi bá rán mi ò kì í fọwọ́ mi fàyà. Ṣé ń gbọ́ èmi ti so wọ́n pọ̀ náà ó ti tán. dádì ẹ̀yin ti sọ wọ́n pẹ̀ tí sọ wọ́n pọ̀ náà nìyẹn ẹ ó ti dà bó bá ṣe wù yín kẹ́ ṣe ṣèjọ ara yín ṣe ti gbọ́ èmi ò ní ọ̀rọ̀ kankan fún mi. lógún èṣù fi lè ṣẹ́ o kíákíá lógún èṣù fi lè ṣẹ́ o tàṣẹ ẹ ò bá ràn ogun èṣù lọ́wọ́ lógún èṣù fi lè ṣẹ́ o. ẹ ṣàmì kí n gbọ́ ọ kíkankíkan ẹ ṣàmì kí n gbọ́. Hello, Pastor John. Èmi ni bẹ́ẹ̀ ni Pastor pẹ̀lú mi. Báwo lọ́la? Ó rẹra. Ọ̀dà. Tẹ́ ẹ bá nílé ṣe ṣọ́ọ̀rù lọ́la ẹ fi sọ́jọ́ mi. Èyí tá a ṣe inú ẹ̀ náà ló ń jòun. ẹni ayé ń bájà tí kò mọ̀ bóyá ni onígbògun lọ àwẹ̀ mi. lógún èṣù fi lè ṣẹ́ o kíákíá lógún èṣù fi lè ṣẹ́ o wèrèwèrè ẹ ò bá ràn ogun èṣù lọ́wọ́ lógún èṣù fi lè ṣẹ́ o. tá a ṣẹ́ o lógún èṣù fi lè ṣẹ́ o kíákíá lógún èṣù fi lè ṣẹ́ o. ẹ ò bá ràn ogun èṣù lọ́wọ́ lógún èṣù fi lè ṣẹ́ o. Pastor pẹ̀lú mi. Pastor wa màá fẹ́ kẹ́ ẹ jẹ́ ká gbà pé Ọlọ́run tó fún wa òun ló gbà sọ́dọ̀ ìbùkún ní fún orúkọ Olúwa. Mo wá fẹ́ kẹ́ ẹ rántí iṣẹ́ tẹ́ ẹ gbé dání gẹ́gẹ́ bí òjíṣẹ́ Olúwa wípé kò tọ́ káwọn èèyàn kan ṣẹ̀ṣẹ̀ wá máa ṣe wàásù fún yín nírú ipò tẹ́ wà yìí ẹ ń rí ẹ kẹ́ máa múnú màdám dùn kẹ́ máa tù wọ́n lára ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run Elédùmarè á dúró ti ẹ̀yin náà. Àmín Jésù. Ẹ ní fi irú eléyìí gbà. Àmín Jésù. Bímbọ́. Àbímbọ́lá. Bímbọ́. Pásítọ̀ ọmọ kékeré rẹ̀ ń pera yín náà pósíṣọ́ yẹn wà lẹ́sẹ̀ yìí ká máa múnú màdámù dùn ní kẹ́ ètò sí kó jẹ́ pé ìrètí máa ń jẹ́ kí màdámù kó má wà ọ̀hún happy rárá kò dá. Olúwa o ta ni mo ṣẹ̀ Pastor pẹ̀lú mi tí ò lè dáríjì mí.
ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ní sùúrù àní ẹ jẹ́ ká gbàgbọ́ pé gbogbo ètò ọwọ́ Ọlọ́run ló wà ọwọ́ Ọlọ́run ni ẹ má jẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ yìí torí Ọlọ́run ẹ má jẹ́ kó bá gbàgbọ́ yín jẹ́ ẹ jọ̀ọ́. ta ni ẹ rà sàn. ẹ káàsán o. ẹ káàsán sà. ẹ ǹlẹ́. ẹ rà sàn. ẹ jọ òjíṣẹ́ Ọlọ́run tó ń gbé bí ni mo béèrè. wọ́n wà nínú ilé àmọ́ àwọn àlejò wà lọ́dọ̀ wọn torí ọmọ kan ṣẹ̀ṣẹ̀ ṣaláìsí ni. torí ẹ̀ náà lèmi náà ṣe wá. ok ẹ lọ bá wọn ní sàn. ẹ ṣeun. Olúwa ò ṣe o. àlàáfíà fún gbogbo yín o. àlàáfíà fún gbogbo yín. ẹ kú ọ̀rọ̀ ọmọ. ẹ ṣé. Ọlọ́run á mú yín dúró. àmín. ẹ wá jókòó sọ. ẹ jọ̀ọ́ ẹ má rò jìnnà rárá o. torí gbogbo ọ̀rọ̀ yìí lọ́wọ́ Ọlọ́run ló wà. mo kí ìyá ọmọ náà. èmi rè. kò ní ṣaláì dùn yẹn. ó dùn mí. ṣùgbọ́n Jésù á nu omijé yín náà. àmín àmín o. ẹ gbà wípé ẹni tó ní ẹ̀mí ló gbà á fún ìdí kan tàbí òmíràn. ẹ pẹ̀lẹ́. alàgbà kẹ́ ẹ tó wọlé àwa náà ti bá wọn sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àwa nígbàgbọ́ pé bẹ́ẹ̀ ṣe dé yìí gẹ́gẹ́ bí àgbàlagbà láàrin wa ẹ túbọ̀ á fi omi Ọlọ́run ẹ fi pa òǹgbẹ wọn ẹ̀mí Ọlọ́run á sì mí sí wọn. Ọlọ́run tiẹ̀ ti mí sí wọn. àmín Olúwa. Olúwa ti mí sí wọn. ẹ jọ̀ọ́ òjíṣẹ́ Ọlọ́run ẹ dákun ẹ jẹ́ kí n rí yín láàrin ìṣẹ́jú márùn-ún. ẹ lọ rí ẹ lọ. please. ẹ ṣé Ọlọ́run Olúwa ẹ ṣeun. Thank you Father. Olúwa ṣe. Thank you Lord. Bàbá orúkọ rẹ̀ nítorí gbogbo ayé ìgbọ́dọ̀ sọ̀rọ̀ òdì sí orúkọ rẹ̀. Kẹ̀kẹ́ láti ìdọ̀ ìlà ìlú orúkọ wọn. Madam. ẹ jọ̀ọ́ pásítọ̀ Gbólúwàgà lórúkọ mi torí mo mọ̀ pé ẹ ò lè mọ̀ mí láti ìlú Òṣogbo láti rán mi wá síbí yìí lójú ìran láti fi àdírẹ́sì ilé yín níbí hàn mí Olúwa ní kí n ké gbàjarè fún yín wípé ẹ̀yin lẹ mú ọsàn tí kò pọ́n lẹ́yìn fi kan ọmọ Olúwa ní ẹ̀yin lẹ fi àìkíyèsára bà iṣẹ́ tí Olúwa gbélé yín lọ́wọ́ jẹ́ Olúwa ní ṣùgbọ́n òun ti dáríjì yín bẹ́ẹ̀. ṣé bàbá Olúwa ẹ ṣeun Kristi ẹ ṣeun mo dúpẹ́ pé ẹ dáríjì mi mo dúpẹ́ wípé ẹ kó mi yọ ẹ ti sọ nínú ọ̀rọ̀ yín ẹ ní ẹ̀yin kò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronú pìwàdà ní báyìí bàbá mò ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi níwájú yín mo sì ń ronú pìwàdà Olúwa ẹ dáríjì mi Kristi dáríjì mi gbọ́ aláṣẹ ọ̀run Jésù Olúwa wa. Ní báyìí Olúwa ní kí n sọ fún yín pé kẹ́ ẹ ní ìgbélé ní kíákíá báyìí láì fi ojú kan ẹnìkankan fún odidi ọjọ́ 9 ó ní nítorí òun ò fi ìdí ẹ̀san hàn ẹnìkankan
ó ní lẹ́yìn èyí gbogbo ogun ayé yín ni òun yóò ṣẹ pátápátá. ẹ ṣé alàgbà. ibi tí ẹ sọ̀rọ̀ dé ó yé mi jù bẹ́ẹ̀ lọ. páńpẹ́ ayé ni mo lò ṣùgbọ́n mo dúpẹ́ pé olúwa ti dáríjì mi ó sì ti kó mi yọ. ṣe rí nípa ti ìgbélé tí ẹ̀ ń wí yìí lónìí ni màá bẹ̀rẹ̀ mi ò sì ní fi ojú kan ẹnì kọ̀ọ̀kan. mo dúpẹ́ lọ́wọ́ yín alàgbà olúwa sọ agbára dọ̀tun. ẹ ṣé. àwa pẹ̀lú yín àlàáfíà fún yín. Pastor. Doctor. mo fi àsìkò yìí kí n kú oríire kọ́lọ̀ ń jẹ́ kó rèé náà bá wa kalẹ̀. Àmín. lẹ́yìn gbogbo àyẹ̀wò tá a ṣe a rí i pé ìyàwó yìí ti ní oyún oṣù 2. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Thank you Jesus. Thank you Jesus. ẹ ṣé gan. kí wàá ní àwọn ìgbésẹ̀ tá a máa gbé. ìyẹn máa ṣe wàhálà tí ó bá ti tásìkò a máa jẹ́ kẹ́ máa gbọ́ ṣùgbọ́n màdámù ní pẹ́ bẹ̀rẹ̀ antinata nítorí kí gbogbo ètò bá lè máa lọ dédé. Madam ṣẹ́rí ẹ̀yin ò ní ní láti ṣiṣẹ́ agbára kankan mọ́ báyìí kẹ́dẹ̀ máa fúnra yín ní enough rest. ẹ ṣé gan ṣó ti bọ́. ẹ̀gà ó ṣe bí eré ìfẹ́ fọ́ ẹ lójú ìfẹ́ rúbù ẹ lójú ó gbàgbé iṣẹ́ tí àrùn ẹ̀ ó pa iṣẹ́ ẹgbẹ́ tì ó bá wọn lọ́jà fẹ́ ó ṣerékeré débi wípé ó lọ lóyún láyé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ó ti johun gbé ó dẹ̀ ti johun gbé. olórí ẹgbẹ́ ẹ̀gá lọ lóyún láyé níwọ̀n bá àgbà tí ẹ̀gá ti lè lóyún láyé ó ti pàdánù àǹfààní tá a fún nínú ẹgbẹ́ yìí kò ní àǹfààní kankan mọ́. mo lòdì sí èmi gẹ́gẹ́ bí ọkọ rẹ̀ mo sì kọ̀ níyàwó. kò séyìí tó ṣe àjòjì sí ẹ̀gà nínú gbogbo ìbéèrè tí ẹ sọ yẹn tinú ọ̀bọ lọ́bọ ń ṣe ọ̀bọ rẹ̀ ló ya òmùgọ̀ tó bà ilé ìyá rẹ̀ jẹ́ ó ti gbàgbé pé ilé làbọ̀ sinmi oko. olórí ẹ̀gá ti fi ojú di wá ó fọwọ́ padà gbogbo ẹgbẹ́ lójú. ó di dandan kó dá wa mọ̀. ó dá wa mọ̀ bí ìran ó fi wá ṣeré ni ó ti gbàgbé pé ẹni tó bá jù ní lọ ó lè sọ nínú. ẹ̀gà ó gbá ṣọṣọ lójú ó tẹ̀pẹ́ òòrẹ̀ mọ́lẹ̀ ó gbàgbé wípé Ṣàngó ló ní ṣẹ́ẹ́rẹ́ ó kàn ń bọ́ yájà ni ìdí tí ẹdìẹ ò fi ń tọ̀ ó di dandan kò rí. ọlọ́run bá ọ ṣe dúpẹ́ lọ́wọ́ ẹ̀ dúpẹ́ fún ẹ o wo jọ torí ọlọ́run bá mi lọ sí kitchen kò sí oúnjẹ aládùn tó mọ̀ pé mo fẹ́ràn jùlọ fún mi. ìwọ ẹkún èké ló ń sun ọjọ́ ẹkún rẹ ò tí ì pé òdélé ẹlẹ́bàtú yẹ̀rì ètè òjẹ́dùnú gbàgbé àdá wọmi gbogbo ẹgbẹ́ ti kọ́ ọ èmi tí mo sì jọkọ rẹ tí mo mọ́ ń tì ọ́ lẹ́yìn mo ti kọ́ ọ. torí Ọlọ́run kọ́ mi má bínú jọ foríjì mi kò tí ẹ yé mi náà kò yé mi bó ṣe jẹ́
kí ló wí. kò yé mi. kò yé wọ yóò yí ọ lọ́la èmi ni mo sọ bẹ́ẹ̀ wá jẹ́ kí n sọ kíní kan fún ẹ dìgbò lẹ́gùn bí labalábá kan bá dìgbò lẹ́gùn aṣọ ẹ̀ ó yá ni. wọ́n mi ibi tó wà yìí kò lè gbà ọ́ mọ́ ó sì lè tún ríbi dé sí lọ́dọ̀ tiwa mọ́. ẹni tó fi ṣe ọkọ tó lérò pé òun ọkọ ọ ń bọ̀ èmi ń lọ. Merci. Merci kí ló dé tó ń sọkún. Mo lè dá mi lóhùn kí ló ṣe é tó ń sọkún. Sọ̀rọ̀ náà. ó fẹ́ mú nǹkan tó ṣe mí. ó fẹ́ mú nǹkan tó ṣe mí àbí. pásítọ̀ wa àti ẹ̀yin alàgbà ìjọ ọlọ́run ẹ jẹ́ ká fi ọpẹ́ fọlọ́run ẹ jẹ́ ká fi ìyìn fún orúkọ rẹ̀ nítorí olúwa ṣeun ó sì dá gbogbo ìkó lọ sí òní ó dá padà àlàáfíà sì wọnú ìjọ wa ògo ni fún olúwa lókè ọ̀run. hallelujah. lásìkò tí gbogbo nǹkan ti wá tùbà tó túṣẹ nínú ilé ọlọ́run báyìí mo wá fẹ́ rọ̀ wá o ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká sọ àsùnpìyè àsìkò náà rèé tí a gbọ́dọ̀ máa fi àdúrà ran ìjọ ọlọ́run lọ́wọ́ kí a máa ran pásítọ̀ wa lọ́wọ́ kí ọlọ́run kó sì lè ran gbogbo wa lọ́wọ́ àbí. èṣù ti pòfo lóòótọ́ àmọ́ kínní kan rèé mo fẹ́ kẹ́ jẹ́ ká mọ̀ àwa yìí àfi ká má gbèṣù láàyè. mo observe kínní kan pásítọ̀ ẹ mọ̀ pé ìjókòó wa yìí kò pé ó yẹ kí pásítọ̀ Ṣẹ̀san kó wà níbí. kò sí rọ́ńbẹ́ ó yẹ kí pásítọ̀ Ṣẹ̀san wà láàrin wa àárín wa tí wọ́n sì kò dá rárá o. good observation ṣe wá rí ó wá yẹ ká wá gbé àwọn ìgbésẹ̀ pàtàkì láti rí i pé pásítọ̀ Ṣẹ̀san ó rí wa lẹ́yìn ìpàdé yìí gbogbo àtúnṣe tó bá wà ń bẹ̀ la máa. pásítọ̀ wa mi ẹ wo ní láti ṣe wàhálà àti wà mí rí torí ní báyìí wàhálà ṣe ń ṣẹlẹ̀ yìí ṣe rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ báyìí ó ti débi pé kò sí àtúnṣe mọ́. kí ni happen. ṣe rí ìyàwó mi Sister Mercy ó ti lóyún. congratulations. àmọ́ oyún tó ní ẹni tó fún lóyún ni. a ti gbọ́ wípé pásítọ̀ ọ̀kẹ́ ọmọ ìjọ níná wípé pásítọ̀ fún ọmọ ìjọ lóyún iṣu ọlọ́run rèé o kò ṣe é dánwọ́ bò ó. níbo ló dà. ìbò ń bọ̀ sálà lè ti ṣàlàní torí ẹ̀ ń bí mi lẹ́jọ́ ń sìn ẹ wo ẹ̀yin ni mo pilẹ̀ ń dúró dé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń sìn tẹ̀lẹ̀ tí wádìí ó ti dá báyìí torí afẹ́fẹ́ ti fẹ́ àti rí fùrọ̀ adìyẹ èmi ò ṣetán láti bà orúkọ ara mi jẹ́ ṣe ti gbọ́ tẹ́yìn bá rẹ́dì láti gbọ́ orúkọ nílẹ̀ nínú ẹ̀rọ kó bá tẹ́ ń tẹ́ báṣubàṣu èmi ò ṣetán láti bà orúkọ ara mi jẹ́. kí ni mo bò mọ́lẹ̀ kí ni mo bò pamọ́. kí lẹ̀ bò afẹ́fẹ́ ti fẹ́ gbogbo èèyàn ti rí fùrọ̀ adìyẹ abẹ́rẹ́ pé àwọn èèyàn mọ̀ ni ṣebí ti Sister Mercy la rí tàn wí àwọn tó kù táàrí tá a gbọ́ nǹkan kan pa wọn kọ́ tẹ́tí ṣe ayé wọn yàmàyàmá ńkọ́. mọ́mì kò rí bẹ́ẹ̀ ṣe ń rí yìí kò rí bẹ́ẹ̀ yẹn wọ́n kàn fẹ́ mọ̀ọ́mọ̀ tújọ mọ́ mi lórí ni. ṣé ìjọ tó tuntun láti 19 kìíní ìjọ tuntun tipẹ́tipẹ́ lẹ́wọ́n ní ẹ̀ṣẹ̀fẹ̀ tíjọ mọ́ yín lórí àwọn ọmọ ọlọ́mọ tẹ́tí fún lóyún lọ tẹ́tí báyé wọn jẹ́ yàmàyàmá tá a rójútu ẹ̀kọ́ pásítọ̀ pẹ̀lú mi
ojú Ọlọ́run wò ó ojú Ọlọ́run rí gbogbo nǹkan tó ṣe yìí tí ìdájọ́ ẹ bá dẹ̀ máa dé báyìí àfi bí ipò ńlá là ní wo má wulẹ̀ wá mi o má wá ọmọ mi torí mo ti lọ ọmọ mi ní school àwa ti lọ for good ready láti bá yí ara wa jẹ ṣó ti gbọ́ we are with the Lord and we will remain with the Lord kúrò nínú fún mi jọ pásítọ̀ jàtijàti. ìwọ fẹ́fà mi kó lọ́dọ̀ náà irọ́ ló pa Ọlọ́run ní fún gbogbo àwọn sísá àwọn ìgbẹ́jọ́ márùn-ún ibi tó bá bá yá rẹ̀ dé wà á rí bẹ́ẹ̀. má wá mi o tó bá fẹ́ kọ́ lọ́ọ̀ mú ẹ jẹ. a ti gbọ́ wípé pásítọ̀ ọ̀kẹ́ ọmọ ìjọ níná wípé pásítọ̀ fún ọmọ ìjọ lóyún iṣu Ọlọ́run rẹ̀ ò kò ṣe é dánwọ́ bò. ọ̀rọ̀ yìí ti fọ́n káyé irú àbámọ̀ wò rèé ṣé bí mo ti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ Ọlọ́run sì sọ wípé òun ṣetán láti dáríjì mi èwo tún rí báyìí yé Ọlọ́run mi mo fẹ́ bá ọ sọ̀rọ̀ Olúwa mi mo fẹ́ bá ọ sọ̀rọ̀ gbóhùn mi o gbẹ́bẹ́ mi o abiyamọ ìgbẹ́kún ọmọ rẹ̀ kó máa tàtí wéré. wọ́n sùn mọ́ Ọlọ́run wọ́n sùn mọ́ bó tilẹ̀ ṣe pọ̀jù lọ́wọ́ mi wá síbẹ̀ orí mi jẹ́ wọ́n sùn mọ́ Ọlọ́run wọ́n sùn mọ́ wọ́n sùn mọ́ Ọlọ́run wọ́n sùn mọ́ bó tilẹ̀ ṣe pọ̀jù lọ́wọ́ mi wá síbẹ̀ orí mi jẹ́ wọ́n sùn mọ́ Ọlọ́run wọ́n sùn mọ́ àwọn alárùká ẹni Olúwa Ẹlẹ́dùmarè wọ́n sùn mọ́ Ọlọ́run àbí wọ́n wọ́ òkè ìṣòro Olúwa sọ ní pẹ̀tẹ́lẹ̀ Olúwa bàbá Olúwa gbogbo àwọn ènìyàn tí wọ́n fẹ́ máa rògbò nínú jẹ́ Olúwa Olúwa ní ojú wọn pa Olúwa ní ojú wọn pa Olúwa ní ojú wọn pa Olúwa ní ojú wọn pa. wọ́n sùn mọ́ Ọlọ́run wọ́n sùn mọ́ dáríjì Kristi dáríjì Olúwa ògo yín yóò buyọ̀ lára mi ògo yẹwà yín yóò buyọ̀ lára mi nínú iṣẹ́ mi yóò buyọ̀ nínú ìjọ mi yóò buyọ̀ nínú ilé mi yóò buyọ̀ Olúwa ṣàánú Kristi ṣàánú Olúwa ṣàánú Kristi ṣàánú Olúwa ṣàánú Kristi ṣàánú. lọ́wọ́ mi wá síbẹ̀ orí mi jẹ́ wọ́n sùn mọ́ Ọlọ́run wọ́n sùn mọ́ wọ́n sùn mọ́ Ọlọ́run wọ́n sùn mọ́ bó tilẹ̀ ṣe pọ̀jù lọ́wọ́ mi wá síbẹ̀ orí mi jẹ́ wọ́n. kí ẹnikẹ́ni má ṣe bá mi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ èmi àti Súnmisọ́lá mọ́ àmọ́ ẹni tó bá wá dán wò níbùníbù báyìí ni a kò máa ń rìn wọn nù àti òun àti àwọn ọmọ ẹ̀ ọ máa rìn wọ́n gbó lọ. èyí tó ṣe yìí máa jẹ́ kó gbà gbogbo nǹkan tí mo ní ni màá fi bá yín jagun màá ṣe é jẹ́ bàbá rẹ̀ tún ṣe é sùtà. kò sí nǹkan tó lè ṣe fún mi kí n lè jẹun gbóngbóng òun ni mo ṣe tilẹ̀kùn gbóngbóng ó ti ti òjìbò olóṣàlọ́ kò dẹ̀ sí bàbá ńlá tó lè bọ̀. lóòótọ́ ni mi ò lè gé torí tí mo bá gé máa ba nǹkan tó pọ̀ jẹ́ àmọ́ wá gbọ́
ẹlẹ́ báyìí ni mo fi kí òjé bọ́ ẹ lọ́wọ́ sùúrù dẹ̀ ni mo fẹ́ fi yọ. ò ní gbọ́ mi dẹ̀ ní gbà. ọmọ ìyá mi ọ̀rọ̀ orí bẹ́ẹ̀. dákẹ́ ẹnu ẹ. ó ti lóyún. ọlá ní tàbá dákẹ́ tààrẹ ní abánidákẹ́ ọ̀rọ̀ sunukun ló gbé wáyé o ojú sunukun ló yá fi wò ó. kí ni mo ṣe kí lè ṣe mi tó fi wá le tó báyìí mi ò lẹ́ni gúnyán márùn bẹ́ẹ̀ jẹ mi ò lẹ́ni bímọ má jèrè ọmọ ẹ̀. òrùlé tó bo àjà mọ́lẹ̀ òun máa ní òjì arárìsá àjà. ó dẹ̀ torí igbá oko ó dẹ̀ fọ́gbálé ó sọ pé ó fẹ́ yàn ó dẹ̀ ń fún lọ́díẹ̀nsì. àṣé lóòótọ́ ni pé tí ẹ̀dá ọba ẹ̀ ti débùsọ̀ ẹ̀dá ò ní dúró. èmi ọmọ akin ò gbọdọ̀ tún ẹ jẹ nígbà tó jẹ́ pé Ọlọ́run ti yomi tán owó làbọ̀dọ̀ máa wá bẹ́kúbẹ́kú káàkiri. ìgbà tí mo wá já wọn gan-an ni gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí ń lọ lódìlódì fún mi. ìwé mímọ́ ni mo dì mú yìí gbogbo ọ̀rọ̀ tó wà nínú ẹ̀ ó dẹ̀ lágbára gan. mo wá fi ń búra fún ẹ. ṣebí kò tó fẹ́ náà ló ti ṣẹlẹ̀ yẹn. ibi tá a wọ̀ tá a ní tanná wọ̀ tá a sì gbọdọ̀ máa wọ̀. ọmọ yín tọkàntọkàn nǹkan tó ṣẹlẹ̀ sí lọ́kàn mo fẹ́ kẹ́ mọ́kàn ó fún ìbànújẹ́ pátápátá mo fẹ́ kẹ́ gbé kúrò lọ́kàn. wo bí tí ọ̀rọ̀ ọba tí ìbòjúmu ni ó sọ fún wọn lẹ́ran tí ṣòro bá ti wáyé solúsàn ọ̀tẹ̀lẹ̀ ni. kí ni jésù ẹ̀ ti ń ṣe lórí ẹsẹ̀ yín. júmi ṣùgbọ́n ẹ̀kọ́ gbogbo ọkùnrin àti obìnrin tó bá ń wúrú ìwà yìí kò ní dáa fún yín. àmì yes o ti rà mí. ó dá fáwọn náà swimming pool ó dá. swimming pool ó ti wá ń sọ̀rọ̀ bí olùwà ní ìlú. ṣé tí bá ṣe tán pẹ̀lú ẹ̀ tí bá ṣe tán fẹ́ pẹ̀lú ẹ̀ sórí ọ̀kun ẹ̀ kò ní lè gbé. èmi tó jẹ́ pé mi mọ mọ́rú tàkúté tí mo dẹ́lẹ̀ tí ọba sì mú báyìí ẹ̀mí mo mọ̀nà tí ó gbà mú ọ̀nà tí ó gbà dùn àwọn ará bíi ni mò ń wá ní tí n bá sì rí ọ̀nà àbáyọ gan. jáde kúrò lọ́fíìsì kí ló tó bá ó sì kúrò lọ́fíìsì mi. ẹ̀yin náà sì mọ̀ mí nínú ìlú yìí nígbà mi gan gúdúgúdú mi ìfọ̀gbà kan túra lẹ̀ wọ́n dé mi pẹ̀lú yín mọ̀ ní ìlú yìí o wọ́n dá wa mọ̀ ní ìlú yìí bẹ́ẹ̀ mo sọ fún yín.
yọkúnú ọkàn mi. Torí mo rí Jésù. Ayọkúnú ọkàn mi. Torí mo ní Jésù, Jésù lolúwa. Ayọkúnú ọkàn mi. Ṣẹ̀ṣẹ̀ nínú mi dùn. Ayọ̀kúnú ọkàn mi. Ṣẹ̀ṣẹ̀ nínú mi dùn. Ayọ̀kúnú ọkàn mi. Torí pé mo yege ìgbọ́lé. Torí mo rí Jésù. Ayọ̀kúnú ọkàn mi. Torí mo rí Jésù lólùwà. Ayọ̀kúnú ọkàn mi. Torí mo ní Jésù lólúwa. Torí mo rí Jésù lólùwà. Ayọ̀kúnú ọkàn mi. Inú mi dùn wípé mo rọ́jọ́ òní. Inú mi dùn wípé tòní ṣojú mi. Congratulation, ọ̀rẹ́ mọ́ ọ̀rẹ́ wá. Inú mi dùn wípé mo rọ́jọ́ òní. Inú mi dùn wípé òní ṣojú mi. Congratulation, ọ̀rẹ́ mọ́ ọ̀rẹ́ wá. Ọ̀rẹ́ mọ́ ọ̀rẹ́ wá. Ọ̀rẹ́ mọ́ ọ̀rẹ́ wá. Ọ̀rẹ́ mọ́ ọ̀rẹ́ wá o. Ọ̀rẹ́ mọ́ ọ̀rẹ́ wá. Congratulation, ọ̀rẹ́ mọ́ ọ̀rẹ́ wá. Congratulation, ọ̀rẹ́ mọ́ ọ̀rẹ́ wá. ẹ̀mí ọ̀run sọ̀ kalẹ̀. Kó wá gbé wa ró. Àdàbà ọ̀run sọ̀ kalẹ̀. Kó wá gbé wa wọ̀. Sẹ́rí gbogbo rẹ̀ lé wa ní orí. Ìyàwó tó lọ lé wa. Jẹ́ ká rí ọ̀gá tó lọ. Ṣé! Ẹgbẹ́ orí yín sókè, ẹ̀yin ẹ̀fọn ayérayé, kí a sì gbé yín sókè, kí ọba ògo kí ó wọnú ilé wa. Ta ni ọba ògo yìí? Olúwa tó lágbára ní ogun, òun náà ni ọba ògo. Gbogbo ẹ̀mí òkùnkùn lágbègbè, gbogbo agbára agbègbè, ní orúkọ Jésù, gbogbo aláṣẹ, gẹ́gẹ́ bí ọmọ alájà ti fún mi láṣẹ rẹ̀, wípé èmi ó pèsè ohun kan, a sì fìdí rẹ̀ múlẹ̀. Láti ọ̀run wá, ìmọ́lẹ̀ ọlọ́run alààyè yóò sì mọ́ sí ipa ọ̀nà mi. Nítorí náà, gbogbo ẹ̀mí òkùnkùn ẹ máa wọnú ìdè. Gbogbo agbára òkùnkùn ẹ máa wọnú ìdè lọ. Gbogbo ẹ̀mí òkùnkùn ẹ bọ́ sínú ìdè. Ọba ògo wọnú ilé wa. Ọba ògo wọnú ilé wa. Lórúkọ Jésù, àwọn màsìlímà, àṣìndẹ̀ kárọ̀ màsìlímà. Agbára ìkùnkùn ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì ẹ máa gbiná sọ̀rọ̀ láì. Ní orúkọ Jésù ẹ gbiná sọ̀rọ̀. Agbára òkùnkùn máa gbiná sọ̀rọ̀. Onígbò báyà ọ̀rọ̀
sọ ọ́ di pẹ̀tẹ́lẹ̀ ǹjẹ́ lórúkọ Jésù máa gbiná báyìí iná Ọlọ́run alààyè sọ̀kalẹ̀ ó yá máa jó jó iná máa jó máa jó máa jó máa jó máa jó máa jó iná fire. Repo sidi ma kuri ma shindi repo sidi ma rishida in the name of Jesus Christ of Nazareth. Taniana Tania. Èmi ni ẹ̀gà tí gbogbo yín mọ̀ sí Mẹ́ṣì. Mo wá sínú ìjọ yín láti wá gbẹ̀san ohun tẹ́ ṣe fún Abọ́sẹ̀dé ni. Ẹ̀yin ò ṣe wádìí ohun tó gbá Abọ́sẹ̀dé wọnú ìjọ yín. Ẹ kàn ṣàdédé yọ láàrin wa. Lẹ́gbẹ́sẹ̀ gbé mi ń dìde láti wá gbẹ̀san lára yín. Shout hallelujah! Ìsìn mọ bí ń ṣe wọlé sí pàtó pẹ̀lú mi là. Ó ní mo bá lọ rèé gbé tí ẹlẹ́rìn dòdò fún kó lè ṣiṣẹ́. Báyìí lógún ṣe ń rápálá wọlé o, àtẹnujẹ kò ní para o. Dádì wa, ẹ ti bless ẹ. It is well. Ẹ ṣé gan ni sà, ẹ jẹ́ kí èmi tètè máa lọ sà. Mo sì tún wọlé sí pásítọ̀ Sẹ̀sánlá látara ìyàwó rẹ̀ Gloria torí ìgbàgbọ́ rẹ̀ ò kún tó. Mo tún á padà tọpatọ pẹ̀lú mi lọ. Mo wá purọ́ mọ́ patọ pẹ̀lú mi pòun ló lóyún inú mi. Látàrí rẹ̀ lẹ́gbẹ́ bínú sí mi. Mo wá rí gbàgbàgbàgbà báyìí pé agbára ìmọ́lẹ̀ ó borí ilé agbára òkùnkùn. Ilẹ̀ lanu ilẹ̀ lanu agbára Jésù agbára báyìí. Ọlọ́run bá dá wa láre ta ni ìwọ ẹ̀mí òkùnkùn láti dá ẹnikẹ́ni lẹ́bi ṣé ẹ rí i pé ìgbàgbọ́ yín tí ò tó ló gba òkùnkùn láyè láti wọlé sáàrin yín. Bíbélì wípé kí ẹ jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó máa kún inú yín lọ́pọ̀lọpọ̀ nínú ọgbọ́n gbogbo kí ọ̀rọ̀ Ọlọ́run kó máa kún inú yín lọ́pọ̀lọpọ̀ Kólósè orí 3:16 nínú ọgbọ́n gbogbo kẹ́ ẹ máa ṣọ́ra kẹ́ ẹ sì máa gbàdúrà ẹ kàn gbàdúrà ṣá ẹ kíyèsí ara rárá. ṣé ẹ rí ibi tí agbára òkùnkùn ti wọlé sáàrin yín níbi gbogbo ibi tí ohun tí ẹ kó jọ wọ̀nyí èṣù ti dọ́gbọ́n já ìyìn Ọlọ́run gbà mọ́ yín lọ́wọ́ ó ti sọ di ilé ijó lásán ilé ìtura lásán ẹ múra ẹ máa jó aṣẹ́wó abáyín jó olè abáyín jó àwọn agúnbẹ hired assassin ẹjọ́ máa ṣe wọ̀wọ̀ ṣèṣe ẹ sọ gbàgbọ́ di ìgbàgbọ́ sọkútù wọ̀wọ̀ ìgbàgbọ́ arodash mọ́ṣẹ̀kẹrẹ lónìí agbára olú Ọlọ́run alààyè wọlé sínú ìjọ yín padà. Praise the Lord. Praise the Lord. Mo kàn dákẹ́ láti jọ́ yìí ni mi ò sọ̀rọ̀ pásítọ̀ pẹ̀lú mi ni omi gbóná tó ń ta mí lẹ́sẹ̀. Báwo. Mo rí pásítọ̀ pẹ̀lú mi àti ìyàwó mi tí wọ́n ń lọ mọ́ra wọn. Irọ́ ńlá irọ́ ńlá lóòótọ́ àti ní òdodo mo mọ àṣìṣe ara mi. Ní eléyìí tí ẹ ṣẹ̀ṣẹ̀ ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí irọ́ pátápátá gbáà ni. Àdùnní wá sí ọ̀dọ̀ mi láti wá jẹ́wọ́ ara rẹ̀ níwájú Jésù. Pásítọ̀ ẹ gbà mí mo ti lo òfin Ọlọ́run ọ̀nà wo ni mo lè gbà bọ́ nínú ọkọ̀ parun tí mo wọ̀ yìí. Sista Àdùnní Ọlọ́run ní jẹ́ ká kó sí oko ìparun
kí ló lè tó bẹ́ẹ̀. Pásítọ̀ ó le jù bẹ́ẹ̀ lọ páńpẹ́ ńlá ni mo kó sí. gbòòrò ayé ò mà ní gbé wa. gbogbo nǹkan tí ó bá ṣẹlẹ̀ ẹ sọ fún Ọlọ́run ó kápá ẹ̀ Olúwa sì ṣetán láti tú yín sílẹ̀ nínú ìdè. Olúwa ìrìn àjò tí mo lọ kẹ́yìn yìí nílá ló jẹ́ fún mi. Mo kọjá àyè mi pátápátá. Ẹ jẹ́ kí n jẹ́wọ́ ara mi. Jẹ́wọ́ fún Jésù. Sista Àdùnní, Olúwa sọ lóun ò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronúpìwàdà. Tí ẹ̀yin bá ṣetán láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín níwájú Bàbá, ẹ̀yin yóò sì rí ìdáríjì. Mo ṣe àgbèrè ní ìrìn àjò tí mo lọ kẹ́yìn. Léyìí tó lòdì sí òfin Olúwa. Jesus Christ. Nígbà tí mo tún wá dé, mo wá ní kí n ṣàyẹ̀wò ẹ̀jẹ̀. Ìyẹn ni wọ́n sọ fún mi pé mo ti láàrùn kògbóògùn. What? Àtìgbà náà mo dẹ̀ ti ń sá fún ọkọ mi. You are HIV positive. Yes, Pastor. Sister Àdùnní. Kódà Ọlọ́run á dáríjì yín. Olúwa mú yín lára dá. Ẹ fọkàn ara yín balẹ̀. Ṣẹ́gbọ́n. Pastor. Brother Tayo. Olúwa ó ṣètò kó mi yọnu kú òjijì o. ṣe é ríṣẹ́ báyìí níbi tí ìwọ́gbé ti ń nàka àbùkù sẹ́nìkan Ọlọ́run ń ṣetán ń tú olúwa rẹ̀ sílẹ̀ lọ́wọ́. Ìwé mímọ́ nínú ìwé Mátíù orí 24 ẹsẹ̀ 4 ó ń kìlọ̀ fún èmi àti ẹ̀yin. Ó ní kí ẹ kíyèsára kí ẹnikẹ́ni má ṣe tàn yín jẹ. Ṣé ẹ rí ẹ̀tàn tí ẹ̀mí òkùnkùn gbé wọlé níbi tẹ́ ẹ ti ń gbádùn tẹ́ ẹ ti ń jó tẹ́ ẹ ti ń afẹ́fẹ́ yẹyẹ nínú ìjọ. Gbogbo aṣọ ọmọ ìjọ ti fò sókè tán. Ṣé ẹ rí ibi tẹ́ ẹ gbára yín? Ibi tẹ́lẹ̀ ìtìráyè wọlé sí yín lára nìyẹn. Ẹ̀yin àgbààgbà ṣé ẹ ríṣẹ́ wípé ẹ ní láti tọrọ àforíjì lọ́dọ̀ olùṣọ́ àgùntàn yín. Somebody shout hallelujah! Alàgbà, a dúpẹ́ lọ́wọ́ yín. Olúwa ṣeun. Ẹ̀yin ọmọ ìjọ Ọlọ́run, ọjọ́ ìyọ̀lẹ̀ ní jẹ́ nínú ìjọ yìí. Ìmọ̀ èṣù ó di òfo lórí ìjọ yìí. Ire wa máa lékún sí ni. Alàgbà, àwa fúnra wa ti gbà pé àṣẹ pásítọ̀ wa. Àwa rọ̀ yín fún ipò alàgbà tẹ́ ẹ jẹ́ sí wa. Ẹ bá wa rọ̀ wọ́n kó má bínú sí wa kí wọ́n máa padà bọ̀ nínú ìjọ wa. Olúwa Ọlọ́run ní kẹ́ ẹ jẹ́ ká fi yìn fún. Ẹ̀yin náà lẹ́ẹ̀bẹ̀ olùṣọ́ àgùntàn yín. Olúwa ní ká fi gbogbo èèyàn fún. Ọlọ́run ló ní ìdáríjì ẹ̀ṣẹ̀. Dáríjì mi bàbá, dáríjì mi bàbá o, dáríjì mi Ọlọ́run mi máa ṣe fẹ́rẹ̀ o. Dáríjì mi bàbá, dáríjì mi bàbá, dáríjì mi Olódùmarè máa ṣe fẹ́rẹ̀. Dáríjì mi bàbá, dáríjì mi bàbá o, dáríjì mi Ọlọ́run mi máa ṣe fẹ́rẹ̀ o. Dáríjì mi ọmọ, dáríjì mi Ọlọ́run mi máa ṣe fẹ́rẹ̀. Dáríjì mi bàbá, dáríjì mi bàbá o, dáríjì mi Ọlọ́run mi máa ṣe fẹ́rẹ̀ o. Dáríjì mi bàbá, dáríjì mi ọmọ, dáríjì mi Ọlọ́run mi máa ṣe fẹ́rẹ̀. Dáríjì mi bàbá, dáríjì
ní báyìí a fẹ́ so arákùnrin wa Pastor Matthew Olúwaṣẹ̀san Akíndúró àti arábìnrin wa Sister Gloria Akórèdé Olúwapẹ̀lúmi ní orúkọ ti bàbá, orúkọ ti ọmọ àti orúkọ ti ẹ̀mí mímọ́. Ìgbéyàwó yìí kí Ọlọ́run jẹ́ kí wọ́n rí èrè ń bẹ̀. Àmín. Wàhálà tó máa ń ṣẹlẹ̀ lẹ́yìn ìgbéyàwó Ọlọ́run Elédùmarè a lè jìnnà sí yín rere. Àmín. Pastor Matthew. Olúwa wà pé. Àmín. Jésù olóore o. fojú àgbàrá wodò kúdẹ́ẹ̀tì one time lomi àgbé aláfojúdi lọ. ilé agbára o ilé agbára ilé agbára o ọ̀gbẹ̀rì kò lè wọlé ẹni tí ò ní jọbọjọbọ lápá máa dá ṣàbọ̀ kíákíá ilé agbára. ó lágbára lóòótọ́ o ilé agbára ni ìròyìn tó fojú bá oníwọ̀n bẹ̀ láàmú bójú ajá ṣe ń ṣẹ̀jẹ̀ tìrù ẹkùn lé kìnìún rẹ̀ olólàájú ajẹranjẹgun. ilé agbára ilé agbára ṣẹ́wọ̀n gbéná ju iná lọ. ọ̀gbẹ̀rì kò lè wọlé ẹni tí ò ní jọbọjọbọ lápá má dá ṣàmù kíákíá ilé agbára. ilé agbára o. ilé agbára ilé agbára o. ọ̀gbẹ̀rì máa lọ tọ́ ẹ̀ o. ọ̀gbẹ̀rì kò lè wọlé ẹni tí ò ní jọbọjọbọ lápá má dá